Daru Naim International School is at 8 Ibijokeoke Street, Powerline Bus Stop, off Last Sherry Road, Lagos, Nigeria. Phone 070-868-3340. Daru Naim International School is. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí àjẹjẹ tó ọlọ́run kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sàbí Ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún tẹ̀lé títí díjọ́ kẹyìn Allahumma àmín. tó ọlọ́run ọba jọ má ṣàṣíjú àná òwà ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ má bínú torí ọlọ́run pé àrílè pẹ́ gan tó torí nǹkan dáadáa kan tó wọlé tí ṣèkì wa ń bá wa yanjú lọ́wọ́ òun ló fa àdẹ̀dúpẹ́ fọlọ́hún tẹ́yìn náà bá ń gbọ́gàn inú yẹn á dùn àdẹ̀dúpẹ́ fọlọ́ látàárọ̀ ní ṣèkì wa ti ń bá wa dá lásìkò tó wáyé náà ni but alhamdulilayi ọlọ́run bá wa ṣe nírọ̀rùn alhamdulilayi rọ̀bì alami ẹ bá wa bínú pé apẹ́ torí kó balẹ̀ tó balẹ̀ máa dá sí lọ náà ni àṣe ẹ̀rùn tó fà náà nìyẹn tó ká má wá wò pé apẹ́ púpọ̀ torí àwọn ẹlòmíì máa padà pè lórí ètò yìí ó lè jẹ́ láàárọ̀ ọ̀la tàbá máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí náà la máa sọ torí pé wọ́n lè parí ẹ̀ lẹ́nìí ọ̀la náà wọ́n á tún kọ̀ntínú títí dalẹ́ ọ̀la òun náà máa sọ pàtàkì gbígba àdúà ṣíṣe àdúà pàtàkì ṣíṣe àdúà náà ni kọ́lọ̀ bá má ṣàṣe rọrùn ẹ má wá bínú torí Ọlọ́run torí mi ò ní àwíjàre kankan torí pé àwọn mo ti rá àti nílé ìdìbò bọ̀ àwọn ọmọ tí à ń ṣe kọ́lọ̀ bá jọ má ṣàṣe rọrùn tó ṣéèkì wa ẹ bá wa sálámọ̀ sáwọn ará lé kẹ bẹ̀rẹ̀ torí pé àfi bẹ́ẹ̀ ní àsìkò bó tiẹ̀ jẹ́ pé díẹ̀ mo torí mo bẹ̀yìn ẹ̀yin tún sọ pé ká tètè bẹ̀rẹ̀ mo sọ pé kẹjẹ́ ẹ bá wa yanjú àwọn kìnìyàn náà but àdúpẹ́ fọlọ́pọ́lọ́ ti gbàdúrà náà but ẹ bá wa tètè bẹ̀rẹ̀ àti létí mi ò ní àwíjàre kankan tí fẹ́ sọ fún àwọn èèyàn mo ti ṣe àwọn èèyàn púpọ̀ tó ń send message torí Ọlọ́run bisimilahi sheikh sa. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa jami'i man wala. Wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lah wa ashhadu anna Muhammadan abdullahi wa rasuluhu. Allahumma salli wa sallim wa barik alayhi وعلى آله وصحابه وعلى سائر من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد إخوة الإيمان السلام الله تعالى وبركاته. أما بعد فإن أصدق الحديث في كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run kó lọ bá síwájú wa ọ̀gá wa Ànábì wa Muhammad ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún Ànábì Ọlọ́run jẹ́ bára ilé kó bá wọn sàhábà rẹ̀ kó bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kó lọ́n jẹ́ kó kan àwa náà kó lọ́n ọbọ̀ bá lè kí ọlá sí àwa náà lé ní rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí ìṣesí rí èyí téèyàn fi jẹ́ ní rí Ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn ìkẹ́ ìgẹ́ náà kó máa lọ bẹ́ẹ̀ títí gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa Ọlọ́run jẹ́ ọkàn wọn lókun wọn náà bá wà lórí àti dídí kó máa lọ bẹ́ẹ̀ ti dọjọ́ ẹ̀san gbẹ̀yìn ọmọ yá mi tẹ́ ń gbọ́ mi ń tòsí jìnnà mo fẹ́ kẹ́ lọ má mọ̀dájú èyí tí sòdodo ọ̀rọ̀ òun ni tẹ́ra Ọlọ́run ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun ni sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn méjèèjì ni ihun kí ohun tí àwọn èèyàn bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí nínú tẹ́ra Ọlọ́run àbí kọ́lẹ̀ ní sunna Ànábì wa Muhammad ní ti ṣẹ̀dá islam pẹ̀lú ẹni bídà gbogbo bídà wa ni ànú ni gbogbo ànú wa ni kò síbi kan tí ó rìsọ́ọ̀tì sí tó ju iná Ọlọ́run ọba
ọba àlekè ọlá lọ abẹ́lọ́hún pẹ̀lú olóko ẹ̀ tí fi dára jùlọ àti àwọn ìròyìn ẹ̀ tí fi ga jùlọ ọlọ́run bá wa pa náà dẹ́bọrẹ́ ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ ọlọ́run wa bá rẹ bídí àṣetánì ńlẹ̀ kọ́lọ́run bá gbé sọ́nà anabi wa Muhammad ga ní òní pẹ̀lú ògo ọlọ́run bó tilẹ̀ ò kí àsìkò náà ó kéré tó a fẹnu kan ọ̀rọ̀ díẹ̀ gbogbo àwọn tọ́lọ ní ká máa yanjú bọ̀ látàárọ̀ tó dáwọ́dú iṣẹ́ olóore ní ọlọ́run kó gbà ní bàdà fún wa dáadáa tí àwọn ọmọ ìyá mi ṣẹ̀ràn kan bẹ́ẹ̀ náà ọlọ́run ní kó bọ́ sí alhamdulillah ọlọ́run ò ní jẹ́ ká ṣàì mọ́re pẹ̀lú oore wọ ọlọ́run àmọ́ lẹ́nu àsìkò díẹ̀ tó kù yìí náà tí gbogbo jàmáà fi ń retí pé a sọ gbólóhùn kan sí méjì ọ̀rọ̀ mẹ́rin ni mo fẹ́ yanjú pẹ̀lú ògo ọlọ́run yín yanjú ìkànnbẹ̀ lálẹ́ yìí pẹ̀lú ògo ọlọ́run láàárọ̀ ọ̀la yín tún yanjú ẹyọ kan tó bá dọ̀sán tọ́lọ́n bá ní ká lè ṣiṣẹ́ lọ́sàn ọ̀la àbí ká papọ̀ lálẹ́ yín yanjú méjì tí ó kù ọ̀rọ̀ tó kàn mí ọ̀rọ̀ tó kàn ọ́ ni ọ̀rọ̀ tí mo sì fẹ́ yanjú ara ọ̀rọ̀ tawhid ni torí nígbà tá à ń kẹ́kọ̀ọ́ tawhid àjọ yìí wọ́n pé wọ́n máa ń yẹ́dẹ́ wọn min dunillah ẹni tí bá ń pè nǹkan mí lẹ́yìn ọlọ́run tí kìnìyàn láǹfààní tí ó ṣe fún tí ó sì nínira tí ó ṣe fún adìkílẹ̀ ẹ̀pẹ́ ní tí bá ń ṣe bẹ́ẹ̀ ẹlẹ́bọ ni tó bá rí bẹ́ẹ̀ ni tá a wá pè lọ́lọ́run kí ni túmọ̀ ká pè ọlọ́run òun ni ká ṣe àdúrà ṣíṣe nínú Islam méjì ni à ń pè kan ní duawu al-ibada wa duawu al-mas'ala àdúrà tó jẹ́sìn àtàdúrà tá a fi béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run àdúrà tó jẹ́sìn kí mo fẹ́ yanjú bó fẹ́ tó jásí pé ọwọ́nú ara wọn torí pé ara ẹ̀sìn ni àdúrà náà wà èèyàn gbọ́dọ̀ gbà mí ṣe dáadáa fún mi kẹ́nìkan lẹ́yìn ọlọ́run ọba torí ẹ̀ ló fi wọnú ìbádà àmọ́ àdúrà tá a fẹ́ yanjú lónìí òun ni duawu al-mas'ala àdúrà téèyàn fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run kálukú ní sàdúrà àwọn àsálátù pọ̀ àwọn àfáà pọ̀ tí wọ́n ń kíyàsí àwọn oníṣàwákà àwọn suratul mulku àwọn suratul kaf bẹ́ẹ̀ ni kálukú ló lásìkárù tí ń sin ilé yọwa ní mo sàdúrà àdúrà mi ò gbà kí ló fà tàdúrà kì í fi gbà kí là á máa ṣe tàdúrà máa fi gbà ṣe rí kí n kọ́kọ́ sọ̀rọ̀ kí n tó fẹnu kankan mẹ́rin tí mo fẹ́ sọ ṣe rádùá ṣíṣe ọ̀ranyàn ọlọ́run ní lílì gbé níta bá pè mùsùlùmí tó bá jẹ́ múmìnì tí ìmánì rẹ̀ bá báláǹsì ó gbọ́dọ̀ ṣàdúrà tó bá jẹ́ múmìnì tí ìmánì rẹ̀ ò báláǹsì ó gbọ́dọ̀ ṣàdúrà tó bá ń rí jẹ tó ń rí mu tó rò pé ò ní pírọ́blẹ́mù ó gbọ́dọ̀ ṣàdúrà tó bá lówó lọ́wọ́ tó kọ́lé mọ́lé tó fẹ́ mi lébi tó bí mọ́lé mọ́ tó ń rò páyé rẹ̀ ti dà ó gbọ́dọ̀ ṣàdúrà gbogbo condition tí mùsùlùmí bá wà láyé ó gbọ́dọ̀ máa bẹ ọlọ́run ẹni tí kì í bá bẹ ọlọ́run ò rí léyìn gidi ọlọ́run ní innal ladhina yastakbiruna an ibadati gbogbo àwọn tí gbéraga tí ì bẹ̀ mí ẹni tí ìbá máa bẹ ọlọ́run gbà polówó ẹ̀ ń gbéraga ni ọba mi ní innal ladhina yastakbiruna an ibadati gbogbo ẹni tí bá ń gbéraga tí kì í bẹ̀ mí sayadkhuluna jahannama dakhirin wọ́n wọ jahannama lẹ́ni tọ́lọ́run dojú tì wọ́n inú jahannama ẹ̀yin tẹ́ ń gbọ́ mi èèyàn bẹ lọ́hùn ni kò sí bó ti lè tó ọlọ́run fẹ́ kọ́ sáà máa bẹ̀rùn lọ́lọ́run fi sọ pé wasalullaha min fadlihi ẹ máa bẹ ọlọ́run kó tún sọ lákọ́lá tó bá ṣe fún yín inna Allaha bi kulli shay'in alim ọlọ́run ká inna Allaha kana bi kulli shay'in alima ọlọ́run ọba gbogbo nǹkan pátápátá lọ́mọ sẹ́rẹ́dùà ṣíṣe ọ̀ràn yẹn lérí mùsùlùmí kọ́ máa ṣàdúrà ní gbogbo condition tó lè kí mùsùlùmí ó wà ikhwatal iman ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ìmọ̀ máa ṣàdúrà bí ìgbà tí yẹn ya kẹfìrí pẹ̀lú ọlọ́run tó nígbéraga pẹ̀lú ọlọ́run ọba ni èèyàn máa ṣe àdúrà ni níjọ́rọ̀ àkọ́kọ́ ṣé wàá àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ yanjú mo fẹ́ sọ ṣurutu du'a májẹ̀mú tí ó ṣáájú ká tó ṣàdúrà níta ń pè ní ṣáàtù ṣáájú ni kí nǹkan tó tẹ̀lé bí yẹn bá wá lo ṣurutu du'a tán agbọ́dọ̀ wá máa kí ni ń jẹ́ mawani'u du'a kí ni máa kọ́ tádùn èéfì gbà tí ò ní jẹ́ kádùn ọgbà ó di méjèèjì mo fẹ́ sọ ní alẹ́ yìí tí mo papọ̀ sẹ́yọ̀ kan èyí tí mo wá fẹ́ yanjú lọ́la àdábù dùá ẹ̀kọ́ wò láà fi ṣàdúrà kí mo fẹ́ ṣàdúrà mo fẹ́ kọ́ gbà o bó wò láà sí yíyanjú ẹ̀ lọ́la ahawal ìṣesí téèyàn wà tó bá fẹ́ ṣàdúrà kí báyìí ló ṣe yíyanjú ẹ̀ lọ́la awqatul ijaba àwọn àsìkò tádùá gbà tó bá ṣe lásìkò yìí yóò gbà
tó bá ṣe lásìkò yìí yóò gbà ìyànjú ẹ̀ lọ́la lára bẹ́ẹ̀ náà ìyìn sọ àmùkínátù ìjábàtì dùá àwọn àyè téèyàn wà tó bá ṣàdúrà ń bẹ tádùn ọgbà tó bá lọ́tún la pẹ̀lú ògo Ọlọ́run tó bá ní ìrọ̀lẹ́ ọ̀la bọ́sàn ọ̀la pẹ̀lú ògo Ọlọ́run àbílálẹ́ ìyìn wàá sọ àwọn ànábì Ọlọ́run bó wọn ti fara sí àdúrà tó bó sọ lọ́run ti gbàdúrà wọn ibi tí wàá darí ẹ̀ sí ni àdáwàtú almustajabat àwọn àdúrà tí wọ́n ti tó ti gbà ìwà juwe ọ̀kọ̀ọ̀kan fáwọn tí ń gbọ́ mi náà ṣurutu dùá tó bá fẹ́ ṣàdúrà tó fẹ́ kó gbà onídìí kó lákìsí nǹkan 4 sí 5 àkọ́kọ́ ń bẹ ni pé al-ikhlas ó ṣe mímọ́ pẹ̀lú ọba tó fẹ́ pè ìtumọ̀ kí a ṣe mímọ́ pẹ̀lú ọba tó fẹ́ pè ni pé tó bá ń pe Ọlọ́run ò ní láníyàn pò ń pe nǹkan míì lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ní fad'ullaha mukhlisina lahu-ddin ẹ pe Ọlọ́run kẹ́ fọ́mọ́ ńgbà tẹ́ bá pè ó ń sọ pé wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu-ddin àpàyàn láṣẹ kankan àfi kó sin lọ́hùn kó fẹ̀sìn mọ́ kí ni túmọ̀ kéèyàn fẹ̀sìn mọ́ òun ni pé kẹ́bọ̀ má sí lẹ́rù ẹni tí ó ṣàdúà ìwọ tó fẹ́ ṣàdúà tó fẹ́ kádùn ọgbà ọ gbọ́dọ̀ pe nǹkan mi lẹ́yìn Allah nígbà tó bá ń pe nǹkan mi lẹ́yìn Allah ikhlas sínú àdúrà rẹ o ó jẹ́ ọ dá olójú pọ́lọ́ nìkan ló ń pè ó sì mímọ́ pẹ̀lú Ọlọ́run ìtumọ̀ ẹni pé ò ní lẹ́bọ lẹ́rù nínú iṣẹ́ rẹ ò ní lẹ́bọ lẹ́rù nínú ọ̀rọ̀ rẹ tó bá sì máa wá ṣàdúà ikhlas wà ń bẹ òdì méní alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì inú tí jáde ọgbà alimutaba kí là ń pè ní mutaba òun ni pé bá nẹ́bí bá ti ṣàdúà irú ẹni kí wọ́n ní ò sí ọ sọ pé tani bá fẹ́ ṣàdúà bó o ní ń ṣe bó o ní ń ṣe bó o ní ń ṣe irú ẹni wọ́n ní ó sọ tó bá ṣàdúà kó tó ṣàdúà àmọ́ pé mo lè ṣàdúà tèmi bákan lápèjúwe ẹlòmíì ó fẹ́ ṣàdúà yóò rọ Al-Kùránì lérí ẹlòmíì ó fẹ́ ṣàdúà yóò kásẹ̀ kókè ẹlòmíì ó fẹ́ ṣàdúà wọn ni tó bá ti ń ṣe kíní kan kọ́ máa wòkè báyìí tí bá ń ṣe kan kọ́ máa wọlé tó bá ń ṣe kan kọ́ wọ̀ tún tó bá sì kan kó wó sí àbí pé ń bolo ti rí torí kò sí mùtábà mẹ́ bí ọba gbà mọ́dàmú ara rẹ tó bá wá gbà àwọn àlìjẹ́ náà lọ́ba dùn papọ̀ kì í sọ Ọlọ́run ló ń gbé àdúrà tí ọba jádùá tọ́lọ́run á ṣàdúrà bá níbi tí ń ṣe àdúrà ló fi já sí pé ká ṣe nítorí Ọlọ́run kọ́ ipò tọ́lọ́run ládájú ọ òdì méní àwọn tí ń ṣàdúrà nítorí Èṣù wà bí àwọn tí ń pokò àlìjẹ̀nú àwọn tí ń pokò màláíkà àwọn tí ń pàṣẹ Abul Kafi àwọn tí ń pe yàrá ọkà yá ìlú àwọn tí ń pe hajj àwùjímọ̀ lójújẹ̀lẹ̀ alátán jẹgẹjẹgẹ báwọn gbogbo àwọn eléyìí ohun ìkíláàsì ò sí mbẹ ẹlẹ́ẹ̀kejì ẹni tí ń ṣàdúrà tí ń wo sánmà ẹni tí tó ti ń wojú òkè báyìí yóò tún wọlé yóò tún wọ̀ tún ní ṣèkan sẹ́gbẹ́ ọ̀tún ó tún akọ́ṣẹ́gbẹ́ òsì ó tún wábì kan síwájú ẹlòmíì ni wọ́n ṣàdúrà wọn ni kọ́ bọ́ wọlé kọ́ mọ yípo bìkan nulẹ̀ mọ̀tàbá ò sí mbẹ yẹn o ẹni tí ó ṣàdúrà tádùá rẹ̀ ó gbà yóò jásí pé yóò ṣàdúrà bá nàbì náà ti ń ṣe àdúrà ni òun là ń pè ní mọ̀tàbá òun là ń pè ní mọ̀tàbá anabi wa Muhammad ẹ lọ wò dáadáa Ọlọ́run ní in kuntum tuhibbuna Allaha tẹ́ bá nífẹ̀ẹ́ mi Ọlọ́run fattabi'uni anabi lẹ́ tẹ̀lé yuhibbukumullah Ọlọ́run fi fẹ́ràn yín ẹni Ọlọ́run ò sì fẹ́ràn rẹ̀ kò ní gbàdúrà rẹ̀ Ọlọ́run ní laqad ja'akum rasulun Ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanatun ìkọ́sí tó dáa ń bẹ fún yín lára nabi liman kana yarjullaha wal yawmal akhira fẹ́ni tí ń bá ń bẹ̀rù Ọlọ́run ọba tí yóò sì mọ̀ pé òun ó pàdé Ọlọ́run jọ́ al-qiyama wa dhakara Allaha kathira tí ẹ̀nà tí Ọlọ́run ọba ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà sẹ́ẹ̀rì Ọlọ́run ní wa man yuslim wajhahu ila Allah wa huwa muhsin ẹni tẹ́ a pèlè èèyàn gidi lẹ́ni tó kọjú sọ́lọ́run tó wá jẹ́ ní ire nígbà táwọn àfọwọ́tò ẹni tó ọmọ ìtumọ̀ ẹni pé tí ń kọ̀ sí ànábì faqad istamsaka bil urwatil wuthqa òun lẹ́ni tó di òpó lórí Ọlọ́run tó ga mú wa ila Allahi aqibatu al-umur ọ̀dọ̀ Ọlọ́run ọba ibẹ̀ láàfin àdàgbà ọ̀rọ̀ kọ́ sí ikhwatal iman tẹ́ ń gbọ́ mi ẹ dákun torí Ọlọ́run tẹ́ bá ṣàdúà ẹ lọ ní mọ̀tàbá ló fi jẹ́ pé tí àwọn àfáà bá fún yín ládùúgbà kan pé kẹ́ ẹ lọ sí ó yẹ kẹ́ ẹ béèrè lọ́wọ́ wọn pé àdúrà tẹ́ni ń ṣe yìí àti bẹ́ẹ̀ tí ní kí n ṣe yìí ṣé bá ànábì náà ti ṣerú ẹ̀ nu ṣé mo rẹ́ni fi tẹ̀lé ní Islam tí a bá ní ànábì ṣerú ẹ̀ o àwa la kàn organize ẹ̀ fún ọ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé àdúrà wọn kò sí mọ̀tàbá ń bẹ òdì májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì sẹ́ẹ̀rí bá ti sọ́ta kọ́kọ́ ta sọ́ta kejì kò sí kọjá ìkíláàsù fọlọ́n kọjá kọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àdúrà tó bá sí kó nípìlẹ̀ lọ́dọ̀ àná Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni àti Allah ẹ tẹ̀lé mi Ọlọ́run wa àti ar-rasula ẹ tẹ̀lé jíṣẹ́ mi fa in tawallaw tẹ́ bá wá pẹ̀yìn dà tẹ́ lẹ́sìn nǹkan yẹn nífi tọ́lọ́wọ́n àtànábì sí fa innama alayhi ma hummil wa alaykum ma hummiltum in tẹ́ bá ṣe ẹrù ntẹ́ ní kọ̀kọ́ bá ṣe wọn ní ẹrù wa in tuti'uhu tẹ́ bá tẹ̀lé ànábì tahtadu ẹ̀ máa mọ̀nà wa ma ala ar-rasuli illa al-balagul mubin
kò sí ntọ́kẹni tí yóò jà nábì ju kó jíṣẹ́ fún yín lọ àmọ́ tẹ́ ẹ bá fi lè ṣe bá nábì ti ṣe tààtàdù ẹ mọ́nà tẹ́ bá wá yà yìí kátẹ́lá nábì wà yín tàwálà o tẹ́ bá wá padà pẹ́ ní tẹ̀lé ma alayhi ma hummil ìta nábì bá ṣe òun lónìí wa alaykum ma hummiltum ìta yìí náà bá ṣe tí ọjọ́ tà nábì ẹ̀rù nǹkan yín bẹ́ẹ̀ yẹn bá ṣàdúrà kan tí ọjọ́ tà nábì yóò rù nǹkan ẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ wa in tuti'uhu ṣùgbọ́n tẹ́ bá fi ṣe sí yín nú àdúrà àti ogbèsì tẹ́ bá fi ọjọ́ tà nábì tahtadu ìgbà wọn lẹ tó mọ̀nà wa ma ala rasuli illa al-balagul mubin ànábì tá a sì rán sí yín kò sí ntọ́kan ju kó jíṣẹ́ lọ tó bá ti wá jíṣẹ́ tẹ̀yìn lẹ́ lo iṣẹ́ ẹsẹ̀ lọ́sàkèsí dáadáa gbogbo tí bá jẹ́ sí pátápátá èyí dábìjẹ́ alẹ́ ńbẹ anabi wa Muhammad tó o bá lọ dádúrà kan lé tó ń ṣe wọ́n náà bí àdúrà kọ́ ọ lọ́sọ̀ púpọ̀ amadi kọ́ ọmọ sàdúrà kọ́ wọn ládùúrà tó ṣe tùràrí kíní kan lóògùn tí tùràrí wọn ọba rẹ́díò gbọdọ̀ sàdúrà kọ́ wọn lọ dàgbùmọ́lẹ̀ kó tó sàdúrà tá a bá gbogbo lọ́dọ̀ anabi pátápátá àdúrà rẹ̀ ò ní mú tá a bá anabi wa Muhammad ó ní man ahdatha fi amrina hadha gbogbo ẹni bá dá sínú ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí máa lé ìsàmínú ntí ò sí mbẹ fọwọ́ raddu ànígbà ní ọwọ́ rẹ̀ á dá padà sí ni wọ́n jẹ́ mọ́ alákọ̀ọ́kọ́ yìí ká ṣe àdúrà pẹ̀lú ọkọ̀ ọlọ́run nìkan ká ṣe kíláàsì pẹ̀lú àdúrà ká má pe nǹkan mi lẹ́yìn ọlọ́run ká sì mọ̀ pé ọlọ́run là ń pè ẹlẹ́ẹ̀kejì ká pè bá nẹ́bí tí ń pè májẹ̀mú di méjì ó ṣe kókó gan nínú májẹ̀mú márùn tí mo fẹ́ ká májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta àfikọ́tù billah wal yakinu bil ijaba ẹni tí ó ṣàdúrà tádùá rẹ̀ ọgbà yóò gbára lọ́lọ́run pọ́nbélé kò ní gbára lé nǹkan mi ò ní máa bẹ́ lọ́n kọ́ ló ń fi sọ ẹ̀ sọ kó tó máa wá lùgbé kúdé rẹ̀ olùgbà ò ní máa bẹ́ lọ́n pé ọlọ́run dákun ìńlọrin àjò sọ́mi lọ́sọ́mi bọ̀ kó tó wá dé nǹkan àsọ́kàmọ́ bíi mọ́tò rẹ̀ fíkọ̀ pẹ̀lú ọlọ́run ò sí mọ́ ìgbára lé ọlọ́run ò sí mọ́ ẹni tí ó ṣàdúrà ò ní ní gbára lé nǹkan kan mí lẹ́yìn ọlọ́run ó fẹ́ ṣàdúrà ó fẹ́ kó máa gbà ẹ lọ ṣàkíyèsí ọ̀pọ̀lọpọ̀ afá tí bá sóògùn tí jójíjó tí lọ lílọ tí gungungun wọ́n máa pariwo pé àwọn kéyàsí àdúrà wọn ọgbà kí ní tọ́ gbára lẹ́yìn oníjàdú ọgbà ò ní fíkà bílà ọgbàrá ọlọ́run pọ́nbélé ẹni tí ó ṣàdúrà tádùn ọgbà yóò gbàrá ọlọ́run pọ́nbélé lẹ́yìn kọ́ ọlọ́run pọ́nbélé wal yaqinu bil ijaba ọkàn rẹ̀ ó balẹ̀ pàdùn àwọn ọgbà gbọ́dọ̀ sì máa ṣàdúrà tó máa dá òtún pàdùn àgbà kí tí ń ṣe ọ́ tádùn onígbà a rí kan nínú àwọn afár pé mọ́nrù síkọ̀ dùá ẹni tá a bá yọ̀ǹda ká ṣàdúrà fún lẹ́mu yóò rà mílẹ̀ ìjáàbà ká gbàdúrà àwọn àníṣe ilé ìwọ̀ fún ìta tó ọba fi ṣàdúrà tí ọba fi lè gbà wàhálà kan wà lára wọ́tọ̀ ṣàdúrà ni pírọ́blẹ́mù kan wà lára wọ́tọ̀ ṣàdúrà àwọn tí wọ́n ń fa pírọ́blẹ́mù láǹkà yìí ọba tó fẹ́ gbára lé ọgbọ́n tí ń sọ ni ọlọ́run ní innama qawluna li shay'in ọ̀rọ̀ àwọn ọlọ́run fún tá a bá fẹ́ ṣe idha aradnahu tá a bá ṣe nǹkan an naqula lahu kun fayakun ká sọ fún pé kó rí bẹ́ẹ̀ ni sọba tó ń pè tí ó sọ pé nǹkan kó rí bẹ́ẹ̀ lọ́wọ́ tó ń wá kíní kan tó fẹ́yìntì kó tó kọ lọ́hùn. wọ́n aládùúrà rẹ̀ gbà ń bo ní òtí gbà ọlọ́run tó ní innama amruna idha arada shay'an an naqula lahu kun fayakun àṣẹ wa tó bá fẹ́ kíní kan ṣe á ní kó ṣe yóò ṣe ni ló fi jásí pé ọ bẹ lọ́hùn pé ọlọ́hun bá mi ṣe nǹkan báyìí ọkàn rẹ̀ ó sì balẹ̀ ó sì gbára lé ó sì nídàálójú pàdúrà rẹ̀ ó ṣe kíní àdúrà rẹ̀ ọgbà àmọ́ kọ́ ọmọ gbára lé nǹkan mi kọ́ ọmọ bẹ lọ́hùn àbí kọ́ ọmọ sàdúrà kọ́ ọmọ dáwùtù àdúrà tó ń ṣe gan pé àṣẹ yóò sì gbà báyìí wọ́n sàní àṣẹ ìsàjì àṣẹ iná àhá ṣé yóò gbà kọ́ ṣé kò sì gbà pọ́ lọ́wọ́ gbà ní sọ̀rọ̀ bá tó ń pè yẹn yìí ń sọ fún ọ dáadáa al-hadisul kudusi tọ́lọ̀ ń bá nàbì sọ̀rọ̀ direct tí ò sí Jibrilu ń bẹ̀ èsì Jibrilu ń wá ní jálù Kùránì Ọlọ́run ní yá ìbàdí àwọn èèyàn gọ̀ pẹ̀lú Ọlọ́run púpọ̀ ọkùnrin kan yín padà sọ̀rọ̀ débẹ̀ kẹ́lẹ̀ mọ́ bẹ́ ẹnu wọnà náà àdúrà ní padà yà síbẹ̀ ọkùnrin yẹn ọlọ Mákà pàtó wá di Mákà níjọ́ tí a máa wá ń lọ sí tawaful ifada ní Mákà ọ wá jí lóru kásùbò tó káwọn yóò tó máa lọ ọ wá sáré lọ síbi Mákà wọ́n ti tawafu wọ́n pe Allahumma stajib da'wati qabla an yaqtura alayka an-nas Allahumma stajib da'wati qabla an yaqtura Ọlọ́run gbàdúrà mi káwọn yóò tó pọ̀ wájú rẹ̀ Ọlọ́run gbàdúrà mi káwọn yóò tó pọ̀ wájú rẹ̀ ó rò pé báwo yẹn bá ti pọ̀ Ọlọ́run ò ní gbàdúrà Ọlọ́run tó ń pè kọjá báwọn ẹ mọ̀ pé ọkọ̀ dá lójú pé àdúrà wọn gbà bí irú bá ti pọ̀ lù àti kí gbogbo ayé ọmọ abẹ́ lọ́nà lẹ́ẹ̀kan náà kò ní í ṣe tí ń fẹ́ fún wọn ẹ lọ́wọ́ náà Hadisul Qudusi Ànábì wa Muhammad Ọlọ́run sọ fún pé yá ìbáàdì mo pè yín ẹrú mi law anna awwalakum ẹni mo kọ́kọ́ dánjọ́ tí mo dá yín
wa akhirakum àtẹnití dàgbẹ̀yìn tẹ́ fi tán láyé wa insakum èèyàn nu yín lódindi wa jinnakum àwọn àlùjànnú nu yín lódindi qamu fi sahidin wahidin kí gbogbo yín ó parapọ̀ kẹ́ dúró sójú kan náà fasaluni kẹ́ máa bi mí ní nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ fa'utitu kulla insani mas'alatahu kí n wá fa'atitu kulla insani mas'alatahu kí n fẹ́ ní kọ̀ọ̀kan ní nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ tó béèrè ma naqasa dhalika mimma indi ntí mo ní kò mú nǹkan kan nù ntí mo ní illa kama yanqusul mikhyatu idha khud ila al-bahra ó dàbí ká mú abẹ́rẹ́ ká kì í bọ́nú odò òkun ká wá yọ báyìí ẹnu omi tó bá kẹ́lẹ́ nu abẹ́rẹ́ òun ní déédéé ntí mo ṣe fún gbogbo ẹ̀yin tí mo dáná ọlá mi tẹ́ bá di bílẹ̀ kan náà lẹ́yìn ẹnìkan lẹ́yìn wọ́n wá ń sàdọ̀ lọ́wọ́ àwọn pèsè ọlọ́run ọgbà báyìí kí ló ń tọrọ gan kí ló ní ìtumọ̀ ní ọlọ́run ẹ má gọ̀ o ẹni bá gọ̀ ní máa sàdọ̀ àti máa dá òtò pé sàdọ̀ ọgbà àbí ọgbà nínú májì ẹ̀mú tá ní ìkíláàsì òdìmẹ́ni ó ń ṣe bá nàbì títí ti méjì ẹlẹ́ẹ̀kẹta wá ní kó o pe ọlọ́run wa anta muqinun bil ijaba kọ́kàn rẹ̀ ọba lẹ̀ pàdùn àmì ó ṣe kíni kí gbogbo ayé ọmọ ẹ̀bẹ́ ọ̀fọ̀ kẹ̀kẹ́ tèmi ní ọkọ̀ gbà ǹjẹ́ mo sì béèrè lọ́dọ̀ rẹ̀ yóò ṣe kíni yóò fún mi ẹlẹ́ẹ̀kejì ìyẹn máa ṣàdúrà tí yẹn bá fi sálẹ̀ ọ̀tọ̀ fẹ́ kọ́ gbà yóò ní kíní kàtà ń pè ní hudurul qalbi wal khushu' kí là ń pè ní hudurul qalbi ọkàn rẹ̀ wọlé ńgbà tó ń ṣàdúrà wal khushu' ìfarabalẹ̀ pẹ̀lú ọlọ́run ọwà kí la gbà lérò pẹ̀lú ẹ̀ ò ní máa ṣàdúrà kọ́ máa wo bí kọ́ máa wọ̀ ọ̀hún kọ́ máa pé à ń ṣàdúrà lọ ẹ bá ń gbé kíní ò síbẹ̀ ọ̀hún ọkàn rẹ̀ ò sí lọ́dọ̀ ọlọ́run yìí gbàdúrà níbi ọkàn tí ń ṣeré ọ̀pọ̀ bá ṣàdúrà lọ́wọ́ ó farabalẹ̀ ẹ̀mí rẹ̀ ó pa sófo lásìkò tó ń bẹ ọlọ́run yẹn gbogbo ń tọ́ ń bábọ̀ ọ́ dá sẹ́gbẹ́ kan òun là ń pè ní hudurul qalb ọkàn rẹ̀ ó wálé wal khushu' ó sì fi bẹ̀rẹ̀ ọlọ́run sí wa ragiba fima inda Allah ó sì mọ̀ pé tó ń bẹ̀rẹ̀ ọlọ́run ló ṣe kíni lọ́lọ́run lọ́wọ́ ẹ wo ọlọ́run ní wa Zakariya anabi Zakariya idnada rabbahu nígbà tí ń pè ọlọ́run ó ní rabbi la tadharni fardan ọlọ́run má sọ mí lẹ́lẹ́mì nìkan lẹ́ni tí ò ní lọ́mọ láyé ìwọ ló jogún ọmọ fún ni ẹ má gbọ́ bọ́ ọlọ́run ní fastajabna lahu àwa dá lóhùn wa wahabna lahu Yahya àwa fún ní Yahya wa aslahna lahu zawjahu ìyàwó gbogbo tí ò lè ṣe nǹkan oṣù mọ́ àtúnyàwó yẹn ṣe fún ọlọ́run ní ẹ má gbọ́ ọlọ́run ní innahum torí sàkátà àwọn fámìlì rẹ̀ kánú yusari'una fil khairati wọ́n máa sáré tí a bá di sẹ́ẹ̀dẹ̀ wọ́n tètè máa ṣe wọ̀yẹ̀dẹ̀ òun náà nígbà wọn máa pè wá wọ́n ń pè wá ní raghaban tí wọ́n fọkàn sí tọ́kàn wọn wà lára wa gan ìtumọ̀ ẹni pé wọn ò ṣe nígbà wọn ń pè wá wọ́n fọkàn tẹ̀ wá wa rahaban wọ́n tún wá ń pè wá pẹ̀lú pé ẹ̀rù wa ń bà wọ́n wa kanu lana khashi'in tí a bá wá ń ṣàdúrà yẹn náà wọ́n bẹ̀rù wa lérí àdúrà ntọ́lọ̀ fi gbàdúrà wọn nù yad'una rabbahum raghaban wa rahaban wa kanu lana khashi'in ọlọ́run ni wọ́n ń pè àwọn ragaban ọkàn wọn wà lọ́dọ̀ àwọn ọkàn wọn jáde kó ń bí àdúrà ẹlòmíín sádà pọ́lọ́n sàánù mi ọ̀nà tó ní ọmọ yìí bá ń gbé kíní wọn bẹ́ẹ̀ sọ ti dé tó jẹ́ tó mọ́ náà ẹ̀mọ́ wà lọ́wọ́ àdúrà ọdún dákùn sí ìtàn irú àdúrà wọn ọkàn rẹ̀ ò sí ń bẹ àdúrà tọ́lọ́wọ́n ọgbà ọkàn ó ṣe kíni ọkàn ó wà ń bẹ yóò dúró dédé pẹ̀lú ẹ̀ yóò jádùá tọkàn dúró dédé pẹ̀lú àdúrà wọn àdúrà tọkàn dúró dédé pẹ̀lú ẹ̀ yóò sì jádùá tọ́ mọ̀ pé yóò máa sí pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run yóò sì farabalẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run nígbà tá a bá ń ka àwọn àdábù dùá a tún sọ àwọn nǹkan mí náà tó jẹ́rú ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ májẹ̀mú mẹ́rin àbí mẹ́rin kọ́ ó ti di mẹ́rin èyí tí ó jẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún òun ni pé bí yẹn bá wá ń ṣàdúà àwọn àdúrà kan bẹ tí kò ní gbà èyí sí àwọn àdúrà kan bẹ tí ò ní sí kíni tí ò ní gbà èyí sí bọ́ bá tọrọ ntọ́lọ́hún ò ní ṣe kò ní ṣe nínú àwọn ntọ́lọ́hún ò ní ṣe lápèjúwe kọ́ máa pọ́ lọ́hún iná tọ́dá tọ́pọ̀ yìí má fi jó ẹnìkan iná tọ́dá torí kó lè fi jó yàn ló ṣe dáa ó sì wá ní wọ́n fi jó ẹnìkan òkú ti kú àti sí àwọn pọ́ lọ́hún dákun gbogbo àwọn òkú tó wá ń sáré yìí bá gbé wọn dìde èyí ṣe yìí sá tí wọ́n yóò dá fún kọ́ máa jìkú tí ẹ ti lọ ó ti lọ èyí ṣe àdúrà tí ò ní ṣe kíni tí ò ní gbà
àdúrà tí ó bá gbà òun lè yàn ṣe àwọn kíní kan bẹ tó lọ́n ti permanent pé bíi ti ṣe nǹkan mi ni kí wọ́n wá ní kọ́lọ́hún ó yí padà kò sẹ́ni tó lè tọrọ tọ́lọ́hún ó yí padà o ọlọ́run tí lóun ó fi iná jóyàn o lè pé sámú kọ́ má fi iná jẹ́ nìkan o lè pé kọ́ má fi iná jẹ́ nìkan èyí ò ní má jẹ́ mú ẹlẹ́ẹ̀karùn mo dá wọn má jẹ́ mú dúró báwọn tọ́ kí ni wàá jẹ́ kádùá ọgbà tí má jẹ́ márààrún yìí bá pé àdúrà rẹ̀ ọgbà àwọn kílè yẹn wá sí tó bá ṣàdúà tádùá rẹ̀ ò ní gbà mo fẹ́ kàyé yóò lọ bí 6 àkọ́kọ́ bẹ̀ ni pé at-tawassu'u fil haram akilan wa shurban wa libasan wa tagriyatan kíyàn gbádùn haramu púpọ̀ tí ó bá jẹun yóò jẹ nínú haramu tó bá ro haramu kọ̀kọ́ láti náà tó bá rí nǹkan haramu kọ̀kọ́ láti mú tó bá raṣọ haramu kọ̀kọ́ láti wọ̀ tó bá rí ilé haramu kọ̀kọ́ láti gbé inú ilé haramu sẹ́rẹ̀ tí bá dún ní má haramu kò ní ṣàdúà kó gbà ẹni tí bá jẹ haram kò ní ṣe àdúà kádùá rẹ̀ ó gbà Ànábì wa Muhammad nínú àdìsí tàbí orí lágbà wa ó ní inna Allaha tayyibun ọlọ́run ọba má la yaqbalu illa tayyiban kò ní gbà kankan àfi tó bá má ó wá lọ́lọ́run ọba ó pa mùmínì láṣẹ bima amara bihil mursalin pẹ̀lú tó fi pa àwọn òjíṣẹ́ láṣẹ ọlọ́run sọ pé yá ayyuhar rusulu gbogbo ẹ̀yin òjíṣẹ́ mi kulu min tayyibati ma razaqnakum tẹ́ ẹ bá jẹ ìtọ́ bá já sí kí tó já láàlì tí mo ṣe fún yín ní kẹ́ ẹ máa jẹ ọlọ́run tó wá ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì òdodo kulu min tayyibati ma razaqnakum ìtọ́ bá jẹ́ ìtọ́ mọ́ tí mo ṣe fún yín ní kẹ́ ẹ jẹ bọ́lọ́run ti pa àwọn òjíṣẹ́ láṣẹ bẹ́ẹ̀ lọ́pàá mi lájẹ bí ìtọ́ bá mọ́ ní kásìkí ni kàjẹ́ Ànábì wa káyà wọn tán thumma dhakara rajula Ànábì wa sọ̀rọ̀ ọkùnrin kan ọmọkùnrin yẹn ti rìnrìn àjò aṣọ rẹ̀ pọ́n ó kéruku ọkùnrin wa náà wọ́n bá yẹn wọ́n ń sàdá pọ́lọ́ ṣàdúrà ha ọlọ́run ò lè gbàdúrà rẹ̀ ǹjẹ́ kí ló dé Ànábì ni wa mat'amuhu haram ọ̀nà tí ń gbà jẹun ọ̀nà haramu ni wa mashrabuhu haram mímu rẹ̀ náà haramu ni aṣọ tí ń wọ̀ haramu ni ìgbésí ayé rẹ̀ haramu ni Ànábì ní fa anna yustajabu lahu báwo ni wọ́n sì gba àdúrà fún gbogbo ẹni tí bá jẹ́nu haramu àdúrà rẹ̀ gbà o ìwọ àfà tó fẹ́ kí àdúrà rẹ̀ ọmọ gbà ó jìnà sí haram láti máa jẹ ìwọ mùsùlùmí tó fẹ́ kàdúrà rẹ̀ tó fẹ́ kó máa gbà ó jìnà sí haram láti máa jẹ nínú àwọn sàhábà àwọn kan bẹ́nu wọn tí wọ́n ń pè wọ́n ní mujabu du'a àwọn tó pé tí wọ́n bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà nílẹ̀ ọlọ́run sì gbà ní sánmà nínú wọn ni Sa'du ọmọ Abi Waqqas wọn lọ lè bi Sa'du ọmọ Abi Waqqas níjọ́ kan pé kí ló dé tó bá jẹ́ sí pé tó bá ṣàdúà àdúrà tí ń gbà lẹ́ẹ̀kan náà Sa'du ọmọ Abi Waqqas ní òun ò ní jẹ kinní kan òun ò ní mú kinní kan àfi kóun mọ ibi tó ti wá kóun tó fi kan ẹnu òun ẹ wá ṣe tán ládàá Sa'du ọmọ Abi Waqqas ń gbà àwọn ẹni ìsíwájú wọn ò ní ìfẹnu kankan wọn tọpa ibi tó ti wá aláàlí ni àbí haram wọn ò ní mú kankan wọn tọpa ibi tó ti wá pé halali ni àbí haram ẹ wá ní wọn ń ṣàdúà àdúà ń gbà al-Imam al-Ghazali rahimahullah ó sọ̀rọ̀ kan àwọn àfáà wa tí ó wọ ilé ó wọ Baitul Maqdis al-Imam Nawawi ni Imam Nawawi òun gangan fúnra ẹni Imam Nawawi ó wọ Jerusalem nígbà tó débẹ̀ kò lè fọwọ́ kankan láti jálè sokọ́ jẹ ǹjẹ́ kí ló dé ó lóun gbọ́ pé gbogbo ilẹ̀ tí ń bẹ ní Palestine Jerusalem yìí gbogbo ilẹ̀ yìí pátápátá àwòkáàfù ni wọ́n ti fi yọ̀ǹdẹ̀ fọlọ́n kí wọ́n máa fi ṣe dáadáa fẹ́ sìn òun ọ̀wá fẹ́ mú kíní kan bẹ̀ kó wọn jẹ sẹ́gbẹ́ tá a bá pè ní wákìfù ọ̀fẹ́ ni torí ẹni tó bùn ọlọ́run ti bùn ọlọ́run síbẹ̀ bẹ́ẹ̀ kò tún lè já kó ṣe kíni kó jẹ ẹwà àwọn àfa wa àwọn ẹni síwájú torí pé wọ́n sá fún haram ìtọ́jú halal gan wọn lè ṣe kíni wọn ò lè dé díẹ̀ ìwọ wa ń jẹ eléyìí bí eléyìí bá yọ jíjẹ bí tọ̀ ń bá yọ jíjẹ bí eléyìí bá yọ jíjẹ ó wádìí halal ni àbí haram ó wá lọ ṣàdúà àdúrà rẹ̀ ọgbà yóò sì gbà haram tó ń jẹ òní jẹ́ kí àdúrà ọgbà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam in sọ pé kullu jasadin nabatati min sohotin fannaru awla bihi gbogbo ara báyìí tí ń bá ń sẹ̀mí tọ́já sí pé haramu ló bá wà lára ni tára wọn fi ń sẹ̀mí dáadáa ẹ sọ fún pé náà ni ọ̀tọ̀ sára náà sí ara tí náà tọ́ sí ni ọ̀sàdúrà tí yọ gbà
ìjọba tí ó gbà tó fún di ilé ìjẹmọ́ tá bá fẹ́ ká dùn ọmọ gbà ẹ dákun jẹmọ́ ẹ jẹ́ ṣọ́ra fún ìmọ̀ jẹ nínú haram nínú tí jẹ́ kí tí kì í jẹ́ kí nínú ǹjẹ́ tí oníjàdù ọgbà kí n ká ẹlẹ́ẹ̀kejì ẹ jẹ́ kí n tún yẹ kíní kan ṣe rí bí Yorùbá máa jẹ nínú haram tí ó sì mú nínú haram tí ó wọ́sọ́ nínú haram tí ó sẹ̀mí nínú haram tó sì fẹ́ ká dùn àwọn ọmọ gbà yóò máa tẹnumọ́ dùà láti ṣe dáadáa ń padà bọ̀ wábẹ̀ nígbà tí ìbá ka àdábò dùà yín dùn bẹ́ẹ̀ yín ṣàlàyé lẹ́yìn pẹ̀lú ògbó Ọlọ́run nǹkan kejì tí ìjẹ́ ká dùn tètè gbà al-isti'jalu wa tarku dùà kéèyàn máa kánjú pé àkílódé mo ti bẹ́lọ̀ kò sí tí mo fẹ́ kọ́ wá lóhun ọ̀sàdúà mọ́ irú ẹni bí àdúrà rẹ̀ ò ní gbà sẹ́ẹ̀rí ẹ dákun jàmá ẹ̀yin tẹ̀ ń gbomi káàkiri ayé ẹ jẹ́ mọ́ wọn ara wa sọ́lọ́hun Ọlọ́hun yìí ṣègbè wa ọba ọlọ́lá tí ń dọ́lá tẹ́nìkan ò lè yẹ lọ́wọ́ ọlá rẹ̀ wò ní ẹ̀ máa bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí tó bá bí àdúrà mo fẹ́ sọ kí nìkan fún ọ àwọn ìtìjáde ọgbà tí mo kà fún ọ márùn-ún tó bá lè ṣe àwọn tí ò ní jáde ọgbà yìí tó bá yọwọ́ kò ń bẹ kò sádùá tó ṣe tí ò ní gbà ṣùgbọ́n Ọlọ́run lè gbà kíákíá ó di méní Ọlọ́run lè gbà kó fi ṣe ń tọ́ fẹ́ ó di méjì Ọlọ́run lè gbàdúrà òun kó fi tìǹà aburú tí ọba ń tọ́ fẹ́ jẹ́ ó di mẹ́ta Ọlọ́run wá lè gbàdúrà òun kó tọ́jú ẹ̀ fún ọdíjọ́ alkiyama ó di mẹ́rin àmọ́ pàdé ọgbà yọkó bẹ́ẹ̀ sórí tó bá wá ṣàdúrà sí nǹkan kan tí ọba gbà síbi tó ṣe sí òun tí májẹ̀mú àdúrà sì pé gbà pé àdúrà rẹ Ọlọ́run lè fi dáàbò aburú bọ̀ ó lè tọ́jú ẹ̀ fún alkiyama ó lè fi ṣe nǹkan míì tó dájú tó béèrè lọ fún ọ lẹ́yìn náà èyí kájú pé mo ṣàdúrà kò gbà ọ mà sí lọ ni ẹni tó dáa jù ọ lọ òun ni Musa alayhi salatu wassalam nígbà tí Fáráò tọ́lọ̀ ń gbé dìde sí tó jẹ́ láburú rẹ̀ tó hàn lè mà Musa àti Haruna wá dúró wọn wá bẹ̀ lọ́n pé Rabbana ìwọ Ọlọ́run ọba wa o innaka ataita Fir'auna wa mala'ahu zinatan wa amwala ìwọ Ọlọ́run fún Fáráò àtàwọn àbàfin rẹ̀ ó fún wọn ní kí wọ́n yọ kí wọ́n ṣe rí kí wọ́n ṣe wò ó sì tún kówó fún wọn li yudillu an sabilillah owó tí wọ́n ní ọlá tí wọ́n ní wọ́n fi ń sọ àwọn èèyàn Rabbana ọba wa o àtọ̀mísí ala qulubihim àtọ̀mísí ala amwalihim owó tí wọ́n ní ba owó náà jẹ́ jọjọba torí pé Musa sípìlẹ̀ wọn nígbà tí wọ́n jẹ́ Musa rọ́nà lọ ó sípìlẹ̀ fìdí wọn náà ni àtọ̀mísí ala amwalihim Ọlọ́run bá ń ba owó rẹ̀ jẹ́ washidudi ala qulubihim jẹ́mi wọ́n máa lé sí fala yuminu hatta yarawul adhab al-alim wọn ò ní gbà fi kan ríyà èèyàn méjì mọ́ lọ́sàdúà Musa taru ní ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ń parí àdúrà báyìí sẹ́mi pé Musa ń sọ̀rọ̀ Ọlọ́run ọba mi máa dá lóhùn ìwọ àtàrú náà ustujibati da'watukuma àdúrà tẹ́ méjì sí mo ti gbà fastaqima ẹ̀ lọ́dún dédé ṣe ẹni bí wọ́n ti ní wọ́n lọ́dún dédé ọdún keje lẹ́yìn rẹ̀ lọ́lọ́run tó pa fìdíò náà rẹ̀ wọ́n ṣàdúrà ẹ̀ máa gbọ́ mi Ọlọ́run dáhùn pé mo gba àdúrà yín ó wá ní ẹ lọ ṣe sùúrù kẹ́dún dédé wọ́n wá dúró bẹ́ẹ̀ lọ́dún mélòó ọdún méje ìwọ wá ṣàdúrà ọjọ́ méje ọládùúrà rẹ̀ ọ̀gbà tá ni wọ́ Musa ṣàdúrà nábì Ọlọ́run ni ń bọ́ lọ́n sọ̀rọ̀ Ọlọ́run gbọ́ ọ sọ̀rọ̀ Ọlọ́run gbọ́ lẹ́ẹ̀kan náà Ọlọ́run sì dáhùn fún lẹ́ẹ̀kan náà ó sì ní mo ti gbà á kó tó wá fi lé lọ́wọ́ lẹ́yìn mọ́ gbà tán ọdún méje ni ṣé wọ́n fún wọlé sí pé wọ́n gbà débi tí wọ́n fi lé lọ́wọ́ ẹni wọ́n fún lé sí pé mo gbà á wọn ò fi lé lọ́wọ́ àfi lẹ́yìn ọdún keje wọn ò fún wọlé sí pa àgbà ọwọ́ ní ọdún karùn-ún títí ń tọrọ ọmọ ni Ọlọ́run ò fún mi ọdún márùn-ún wá jẹ́ kí ni Musa tí wọn láwọn ti dá lóhùn gan ọdún keje ni wọ́n tó fi lé lọ́wọ́ ọdún kẹfà rí títí ń gbé kọ́lọ́run ó bùn mí lówó ìyìn fàdúrà sí rí kì í fún mi Musa gan tí wọn dá lóhùn pàtì gbàdúrà rẹ lẹ́yìn ọdún keje wọ́n tó sí kíní wọ́n tó fi lé lọ́wọ́ ẹ dákun jàmá nínú tí kì í jẹ́ ká dùn ọgbà kọ́ ọ máa kánjú gbígbàdúrà kò ní jàdúrà rẹ ọgbà o bọ́ ọba wa kánjú títọ́ wa ní àdúrà yọgbà yìí sí mọ́ àdúrà wọn wà nígbà rárá o anabi wa Muhammad ó ní yustajabu li ahadikum ó ní wọ́n máa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan yín ma lam ya'jal tí ó bá ti kánjú fayakul kẹ́niyẹn máa sọ pé kọ́dí dábùlì mo ti sàdúrà wọn gba àdúrà mi yín ti ń jẹ́ kánjú nù o
ẹ dákun nínú tí ò ní jẹ́ kádùá gbà òun ni ká máa kájú ẹlòmíì wá kájú títí wá pàdúrà tí kò sí àdúrà mọ́ kò ní jẹ́ àdúrà rẹ̀ gbà ẹ dákun gbẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi ẹ má kájú pé àdúrà mi pẹ́ kó tó gbà àdúrà mi pẹ́ kó tó gbà ọlọ́ni wala tufsidu fil ardi ba'da islahiha ṣe é di kéèyàn máa ṣàdúrà kó máa pàdúrà àwọn ọgbà bíbá ní wad'uhu ẹ pè mí ọlọ́run khawfan kẹ́ ẹ máa wá bẹ̀rù mi pé mo lè dára tó wù mí wa tama'an kẹ́ ẹ sì máa fọkàn sí pé bẹ́ẹ̀ tí ń pè mí gba àdúrà yín èèyàn máa fọkàn sí pé ọlọ́run àgbàdo àwọn ni o torí pé inna rahmatallahi qaribun minal muhsinin àánú èmi ọlọ́run ó súnmọ́ gbogbo ẹni tí ó bá jẹ́ ni tí ń ṣe dáadáa ó di nǹkan mélòó tí mo kà ó di méjì nínú tí ìjẹ́ kádùá ọ gbà àkọ́kọ́ ńbẹ̀ ni kí èèyàn máa jẹ haram ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ni kí èèyàn máa kánjú èyí tí ó wàá jẹ́ kẹta irtikabul maasi wal muharramat ẹni tí bá máa ṣe lọ́hùn tí ń ṣe tọ́lọ́hùn sí ilé wọ̀ ọlọ́hùn ní gbàdúrà lọ́dọ̀ ẹ̀ kí ni ìtumọ̀ irtikabul maasi nínú àwọn ẹ̀ṣẹ̀ tó lágbára bíi ṣìnà nínú ẹ̀ṣẹ̀ tó lágbára bíi olè jíjà nínú ẹ̀ṣẹ̀ tó lágbára bíi jìbìtì ẹ̀ṣẹ̀ tó lágbára àròká ẹ̀ṣẹ̀ tó lágbára ìsọ̀rọ̀ nílẹ́yìn ẹ̀ṣẹ̀ tó lágbára ìbanilórúkọjẹ́ ẹ̀ṣẹ̀ tó lágbára ìrújọ́ tí ò dáa ìsọ̀rọ̀ burúkú lẹ́nu ìmọ̀ sòfófó ìmọ̀ ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìmọ̀ lára ìmọ̀ dìyàn mẹ́mí gbogbo àwọn nǹkan yẹn ẹ̀ṣẹ̀ ni ẹni tí bá ṣerú ẹ̀ tí bá ṣàdúrà rẹ̀ ò ní gbà ẹni tí ṣerú ẹ̀ tí bá ṣàdúrà wal muharramat àwọn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ bí ọtí bí ẹlẹ́dẹ̀ bí irú nǹkan báwọn jíjẹ tọ́lọ̀ wọn bá ṣe wọ́n léèwọ̀ kéèyàn máa lọ ṣe bí irú ẹni bẹ́ẹ̀ bá ṣàdúrà rẹ̀ ò ní gbà irtikabul maasi wal muharramat gbogbo ntọ́lọ̀ ń pè léèwọ̀ àti ntó pè ní haram mùsùlùmí ò gbọdọ̀ dédìé tó bá fẹ́ kí àdúrà wọn máa gbà ẹ lọ wọnú alukur'an ọlọ́ni inna allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim wa idha arada allahu bi qawmin su'a fala maradda lahu min walin ọlọ́run ọba la yughayyiru ma bi qawmin yín tí ń bá ń bẹ lára àwọn èèyàn kan òun ò ní yí padà hatta yughayyiru ma bi anfusihim táwọn náà fi yí padà fúnra wọn ìtumọ̀ ẹni pàdúrà rẹ̀ ò ní gbà tó fi ṣe bọ́lọ̀ tí ní o ṣe tẹ́bá lọ wọnú alukur'an ní suratul Baqara ọlọ́run sọ pé àtọ́lọ́run sọ pé òde ọlọ́ha ńgbàtọ́lọ́run sọ pé falyastajibu li wal yu'minu bi la'allahum yarshudun wa idha sa'alaka ibadi anni báwọn yẹn bá bi ẹ́ léèrè pé èmi ọlọ́run kọ́ sọ fún wọn pé mi ọlọ́run qarib mo súnmọ́ wọn ujibu da'wata da'i iza da'ani ẹni tí ń bá ń pè mí sì máa dá lóhùn ṣùgbọ́n falyastajibu li kíru ẹni bí ọkọ́kọ́ dé mi náà lóhùn náà ìtumọ̀ ẹni pé kọ́ fẹsẹ̀ ẹlẹ̀ kó sì jìnnà sí ti mo ṣe ní èèwọ̀ falyu'minu bí kí àkédà rẹ̀ ó da pẹ̀lú mi la'allahum yarshudun ọlọ́run ó fi wọn mọ̀ náà gbà náà sẹ́lẹ̀ ní tí ó ṣàdúrà tí ó gbà ní tí ò ní í ṣe jì kẹta ni pé kọ́ fẹsẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ẹlẹ̀ àti tọ́lọ́run ṣe ní èèwọ̀ alákọ̀ọ́kọ́ kó jìnnà sí haram ẹlẹ́ẹ̀kejì kó má kánjú ẹlẹ́ẹ̀kẹta kó jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ àti gbogbo tọ́lọ́run bá pè ní èèwọ̀ bíi ṣìnà bíi olè bíi nǹkan báwọn èyí tí ó máa jẹ́ lẹ́kẹrin tarkul wajibati allati awjabaha Allah àwọn kìnnì kan bẹ tọ́lọ́run bá pè ní ọ̀ranyàn èèyàn gbọdọ̀ fi í lẹ̀ ẹni tí ń fi ọ̀ranyàn lẹ̀ tí ìsọ̀ranyàn ọlọ́run tí ìsọ̀ranyàn àwọn ọ̀ranyàn ọlọ́run ẹni tí ń pátì tí ò ṣe ní mo fẹ́ sọ nìyẹn àwọn tọ́lọ́run pè lọ́ranyàn ẹni tó pátì tí ò ṣe tó bá ṣàdúrà rẹ̀ ò ní gbà ọlọ́run ní kí wákàtí márùn ọ̀ bálánsì ọlọ́run ní ìgbà ramadana ó ló ti pọ̀ jù yín wá ń ṣàdúrà rẹ̀ ò ní gbà torí pé ó ti ṣe tẹ́ríkù alwajibat yín tọ́lọ̀ ń pè lọ́rọ̀ yẹn ó ṣe kí ni ó ti pátì sẹ́ẹ̀rì jẹ́mọ́ àwọn tọ́lọ̀ ń pè lọ́rọ̀ yẹn eríṣiríṣi ni ìrun wà ń bẹ sàká wà ń bẹ hajj wà ń bẹ ààwẹ̀ wà ń bẹ èyí ọ̀rọ̀ àkídà náà wà ń bẹ gbogbo ẹni bá pa àwọn nǹkan wọ̀nyí títí bá ń ṣàdúrà àdúrà rẹ̀ ò ní ṣe kí ni kò ní gbà ànábì ní walladhi nafsi biyadihi mo fi ọlọ́run tó lẹ̀mí mi mo fi búra lata'murunna bil ma'ruf wa la tanahunna 'anil munkar ẹ máa pàṣẹ dáadáa ẹ sì gbọ́dọ̀ máa kọ̀ bàjẹ́
aw la yushikkanna Allahu an yab'atha alaykum iqaban minhu tẹ́ ẹ bá wá ṣe mọ́ tẹ́ ẹ ṣe yóò mọ́ ẹ máa retí pọ́lọ́wọ́ fi àjẹyìn látọ̀dọ̀ ara rẹ o thumma tad'unahu tẹ́ ẹ bá fi lè pàṣẹ retí tẹ́ ẹ ṣe tẹ́ ẹ kọ́sẹ́ bú fáwọn èèyàn tọ́lọ́n bá wá dẹ́yà sí yín thumma tad'unahu ẹ wàá pe Ọlọ́run ọba fala yustajabu lakum kò ní dá yín lóhùn bẹ́ẹ̀ ọba ti ṣiṣẹ́ rí mọ́ tó ti pọ̀ ọ̀rọ̀ yẹn ti tó bá pe Ọlọ́run ní ṣe kínní Ọlọ́run ní dá ní kò ní dá lóhùn. ẹlẹ́ẹ̀karùn-ún ṣe rí kéèyàn máa ṣe àdúrà ẹ̀ṣẹ̀ àwọn àdúrà kan bẹ tó ṣe pẹ́ṣẹ̀ ni èèyàn gbọ́dọ̀ máa ṣe àbí kéèyàn máa ṣàdúrà tó lè gé okùn bí èèyàn gbọ́dọ̀ ṣe. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní máàmì mùsùlùmí kò sí kanú mùsùlùmí yẹ́dí Allah bi da'watin tí ó máa pe Ọlọ́run pẹ̀lú àdúrà kan laysa fiha ithmun wala qati'atu rahim tó bá jásí pé ẹ̀ṣẹ̀ ò sínú àdúrà wọn ìkékun mọ̀lẹ́bí ò sì sí ń bẹ̀ illa a'tahu Allahu biha ihda thalath àfi k'Ọlọ́run ó fún lọ́kànnú mẹ́ta tó bá ṣàdúrà. Ànábì ṣe mọ́jẹ̀ mọ́ pé tó bá jásí pé ẹ̀ṣẹ̀ ò sínú àdúrà tí ń ṣe ǹjẹ́ màdú ẹ̀ṣẹ̀ Ọlọ́run dákun mọ́ bí ọmọ yìí wá wù mí kódà kọ́sẹ̀ kọ́lọ́njẹ rí owó rẹ̀ irú àdúrà wo nu kí ẹ̀mọ̀ sọ́dọ̀ bí kọ́lọ́njẹ orí sì náà ṣe àbúrò nìyẹn Ọlọ́run ẹ̀gbọ́n mi tó wá kú yìí Ọlọ́run àwọn ọmọ rẹ̀ yìí tí wọ́n bá yìí ti dàgbà wọn ò ní jẹ́ gbádùn lè bọ̀dá mi Ọlọ́run àwọn ọmọ yìí má jẹ́ wọn dàgbà bọ̀rọ̀ tí wọ́n bá wá dàgbà má jẹ́ wọn gbọ́n níbi tí wọ́n máa lé mi kí wọ́n fẹ́ béèrè dúkìá bàbá wọn ẹsẹ̀ nù kí ẹ̀ máa bẹ̀rẹ̀ ọkọ̀ wọn tí wọ́n ṣe sìnà kọ́ ọ fẹ́ yáwó rìbá kọ́ ọmọ kọ́lọ́njẹ róhùn yá rọrùn ọ̀ ń bẹ lọ́hùn sẹ́sẹ̀ kọ́ fẹ́ lójú ìtẹ́kọ́ kọ́lọ́hùn dákun mọ́jọ ọgbẹ́ni tí fi gbowó tán lọ́wọ́ rẹ̀ gbogbo orú àdúrà báwọn bí yẹn bá ń ṣe ntí ò ní jẹ́ ọgbà ni pé wọ́n fẹ́ ṣe ẹ̀ṣẹ̀ àdúrà wọn ò ní gbà. àwọn kọ̀tí àtọ́rahìmí àbí kí yẹn máa ṣàdúrà tó lè gókun bí pé Ọlọ́run nínú mọ̀lẹ́bí wa mọ́jọ dáa fẹ́nìkan tó ni ọ̀fẹ́ bá tẹbí jẹ́ ni bọ́ bá dáa fún ọ náà kọ́ dáa fẹ́ lómi lẹ́bí yín fi ń tó kí yẹn máa ṣàdúrà pé Ọlọ́run mọ́jà àwọn àbúrò òun tóun mọ́jà àwọn àbúrò òun débi tó ń bá dé irú àdúrà kádùá òun gbogbo àdúrà tí ń bá ń jẹ́sẹ̀ àbọ̀ bá ń gé okùn bí yẹn bá ṣe kò ní ṣe kíni kò ní gbà rárá kò ní gbà rárá nínú tí tó mú odi márùn tí mo kà ẹlẹ́ẹ̀kẹfà nínú tí jẹ́ kí àdúrà gbà kọjá sí pé ibi téèyàn fọkàn sí tọ́lọ́run dájọ́ sí kò fara mọ́ béèyàn bá ṣàdúrà Ọlọ́run máa dájọ́ àdúrà bó ti wù Ọlọ́run máa dájọ́ àdúrà sọ́nà mẹ́ta àkọ́kọ́ ìmọ̀ àǹtọ̀ àjẹlá nínú kọ́lọ́run fi lé nìyẹn lọ́wọ́ pé n tọ́ tọrọ mu fún ọ ó di méní aw an yaddakhira hala lahu ila fil akhirah àbí kọ́lọ́run tọ́jú ẹ̀ fún díjọ́ alkiyama ó di méjì wa imma an yusrafa anhu min as-su'i mithlaha àbí kí wọ́n fàdúrà àwọn gbé aburú kan tó tóbi kó fún ó di mẹ́ta sẹ́rẹ̀ tí ọ̀wá gba tọ́lọ̀ ń bá sí tí ọ̀bá dí gbàdúrà bá yọ ọ́ ládùúgbò àwọn òsèkínní kọ̀gbà pé Ọlọ́run fi dábọ̀ aburú bò ní kọ̀mà pé ó tọ́jú alkiyama ní kọ̀mà yóò wá fọkàn sí pàdúrà àwọn òsèkínní kọ̀gbà àbí kéèyàn gbà pé tí n bá ṣàdúrà ibi Ọlọ́run bá dá sí tẹ̀mí ní ọrùn tí ọba tẹ Ọlọ́run ọ̀làdúrà rẹ̀ ọgbà inú tí ìjádùn ọgbà gan ẹ̀yìn kọ́ mọ́gbà bí tọ́lọ́run bá dá sí odi mẹ́fà mo rò pé mẹ́fà tí mo fẹ́ kà náà nù mo sàlẹ̀ pé mẹ́fà mo fẹ́ kà bí yẹn bá lè ṣe mẹ́fẹ̀fà yìí pẹ̀lú ògbó Ọlọ́run ọba tí ọba ṣe márààrún ta kọ́kọ́ mẹ́fẹ̀fà tí lè tọ́ pátì tọ́ba ṣàdúrà àdúrà rẹ̀ ọgbà pẹ̀lú ògbó Ọlọ́run lọ́la ibi tí dàdó sílẹ̀ tó lásìkò ti lọ ká má ṣàlàyé fẹnu kan nǹkan kan ní ọ̀rọ̀ ni bí ẹsẹ̀ ti ń sọ yìí náà mo ti lo tó túmọ̀ bíi wákàtí kan a fi yòókù ṣèbéèrè tó bá yẹ lọ́la pẹ̀lú ògo Ọlọ́run àsìkò tẹ́ ẹ bá fi sí àwa tètè bẹ̀rẹ̀ àsìkò tẹ́ ẹ bá sì fi sí lọ́la ẹ má jẹ́ nǹkan kó dí wa ní ọwọ́ àsìkò tẹ́ ẹ bá dá lọ́la nǹkan bẹ̀rẹ̀ lọ́la pẹ̀lú ògo Ọlọ́run ń sọ àdábù dùà mo fẹ́ ṣàdúà mo fẹ́ jẹ́ kọ́gbà bóòlì yẹn ti ṣe òdì mi ní lọ́la yẹn àwọn àyèwò la ti ṣàdúà tá a bá ṣàdúà ń bẹ̀ tí ó gbà àyè débẹ̀ ṣàdúà làdúà gbà òdì méjì ẹlẹ́ẹ̀kẹta àwọn àsìkò wo la ṣàdúà tàdúà gbà tó ibi kálukọ́ máa tájẹ́ ti àsìkò ni ẹ wo ẹ̀yin tẹ́ máa ṣàdúà mistake pọnú àdúà gan tí ìpadà yanjú ẹ lọ́la ẹlòmíì ń jókòó wákàtí mẹ́jọ ṣàdúà òun wákàtí máa ó nídìí ẹ̀ ẹ lọ gbogbo àdúrà níbi pátá ànábì ọkàn sí báyìí ìṣẹ́jú mẹ́ta mẹ́rin márùn ó ti káwọ́rú padà ànábì ó ṣe báyìí ìṣẹ́jú mẹ́ta mẹ́rin márùn ó ti káwọ́rú padà gbogbo àwọn ènìyàn tí ń ṣàdúrà báyìí náà ni báyìí ni tí a bá ti ṣe báyìí tí a bá ṣe tán àdúrà sí kíni
ó ti gbà ẹlòmíì ó jókòó wákàtí mẹ́ta ẹlòmíì ó fa nǹkan ẹlòmíì fẹ́ ya wèrè níbi tó tilẹ̀kùn mọ́ àìlẹ́kọ̀ọ́ àdúrà ni o ní bùkátà sí gbogbo wèrè tó fẹ́ yà yìí o ò sì ní bùkátà sí kó o tilẹ̀kùn mọ́ rí kó o má jáde mọ́ o tó o bá lẹ́kọ̀ọ́ àdúrà tán ó ṣe tí ì máa ń ju àwọn àsìkò tó ń gbà fún ọ yóò yọ lẹ́nu pé ìgbà báyìí sí ìgbà báyìí lọ́dàn wò bẹ́ẹ̀ ni ó rí ní padà ju àwọn àsìkò àdúrà fún yín omi ò ju ìṣẹ́jú kan lọ ìtọ́ bá wí ìṣẹ́jú tààrà ni omi ò ju ìṣẹ́jú méjì lọ omi ò ju ìṣẹ́jú márùn lọ ẹ sápàdé mi lọ́la wasalaamu aleykum warahmatulahi wabarakatu. wa aleykum salaam warahmatulahi wabarakatu. ẹ ṣé púpọ̀ ṣéèkì wa fún ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ṣe fún wa tó ẹ̀yin ará ilé ẹjọ́ má bínú pa léètì tó bá di ní ọ̀la a máa gba àwọn ìbéèrè wọlé tó bá dẹ̀ di ní àárọ̀ ṣéèkì wa ẹ̀yin ni a máa tún bẹ̀ gbé a máa ṣe láàárọ̀ àtọ̀sán àtàlẹ́ kò sí láìfi kọ́lọ̀ ń jọ máṣá ìgbà bẹ́ẹ̀ fún wa kò sí láìfi àníri ìdíwọ́ pẹ̀lú ògùn ọ̀nà láṣẹ tóbi ọlọ́run ọ wà lọ́wọ́ tìyín náà. ara tó ẹ jẹ́ ká máa gbà béèrè wọlé báyìí kọ́lọ̀ bàbá ṣe ṣe rọrùn salamu aleykum warahmatullahi wabarakatuh. Amẹ́ríkà ẹni tó fẹ́ pò wọlé o ẹjọ́ tó ọlọ́run salamu aleykum. hello sir wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ ra sà. marhaba ẹ rọra o. ẹ bá wa kí ṣéèkì wa o. ọlọ́wọ́ bá wa àmì ọlọ́wọ́ bá wa kí yín. hello ma. wọ́n ń gbọ́ yín mà. ẹ jọ ìbéèrè mi àkọ́kọ́ ni pé ṣé ó tọ́ súnà pé kéèyàn adopt ọmọ téèyàn ò bá tí ì rí ọmọ bí. ṣé bẹ́ẹ̀ yín náà nìyẹn. sọ́kàn náà ni. then ẹdó sà ẹni sọ sà then number 2. mo gbọ́ nínú wáàsí yín kan pé téèyàn bá ń ṣàdúrà pé it's even better pé kéèyàn máa ṣerú àwọn àṣkár pé bí abí rọ́bà náà àti iná fi junior sanata iṣẹ́ tí wọ́n máa rojọ́ ọlọ́run pọ́n mi lé ọlọ́run ṣàdúrà fún mi ọlọ́run ṣe kíní kan. àfẹnù kan lọ́la pẹ̀lú ògbọ́n lọ. èwo ló ṣe kíní jù bẹ́ẹ̀ sọ. àfẹnù kan lọ́la yẹn pa. wọ́n á dá yín lóhùn títí tẹ́. sẹ́rí kí a tàbánná ọmọ ká adopt ọmọ sẹ́rí àsìlámù ọ̀faramọ́ ọ jẹ́nu sẹ́rí àsìlámù kọ́ mùsùlùmí máa ṣe kàfálàtul aitam ìgbọ́mọ òrukàn tọ́ tá a bá ń sọ̀rọ̀ ọmọ òrukàn àwọn lókọ̀tọ̀ àwọn wòlá ń pè lókọ̀tọ̀ àwọn ọmọ tí wọ́n yí ń títì ìdájọ́ ọmọ òrukàn làwọn náà gbà èèyàn gbà tọ́ yóò tọ́jú ẹ̀ dáadáa torí bàádà ni ṣùgbọ́n ẹ̀jẹ̀ ó yẹ pé ẹ̀yin kí bàbá rẹ̀ ẹ̀yin kí ìyá rẹ̀ ẹ̀jẹ̀ ó yẹ bẹ́ẹ̀ kò sì ní jókòó yín kò ní jókòó yín tá a bá ń bàbá tó bí alẹ́ máa sọ ní ọmọ Abdullahi ọmọ Muhammad alẹ́ sọ bẹ́ẹ̀ àmọ́ pé kọ́ wá jókòó tí yín kẹ́ wá sí máwọn ọmọ tẹ́ bí haramu nínú Islam téèyàn bá dẹ́ gbà tọ́ tí ọba bímọ yóò jẹ́ ó yẹ pé mi kí ìyá rẹ̀ àmọ́ mo gbà ọ́ tọ́ ni yóò jẹ́ ó yẹ bẹ́ẹ̀ bó ti jẹ́ ní Islam ọ̀farama tàbá ní ká sọmọ ọlọ́mọdọ́mọ ní Islam ọ̀farama ọlọ́run ní odò ohun lé àbáyéhìm ọmọ kọ̀ọ̀kan ẹ̀pẹ́ pẹ̀lú ọkọ̀ bàbá rẹ̀ tẹ́ ẹ̀ bá ọmọ ọkọ̀ bàbá rẹ̀ fa ikhwanukum fi ddin ọmọ ìyá yín ní ọmọ jẹ́nu ẹ̀sìn wọ́n ọmọ walikum àbáwọn tẹ́ bá gbà tó àbáwọn tó jẹ́rù yín ṣẹ̀rí ọ̀farama ká sọmọ ọlọ́mọdé ọmọ ẹni kò sínú Islam náà. salamu aleykum sa o. wa aleykum salaam wa rahmatulah afa sada kushe olúwa. àwa ni à ń gbọ́ yín. máàmù wa ṣèkè máàmù ẹlẹ́ra. ọlọ́wọ́ bá mi kí yín ọlọ́wọ́ kí ẹjọ́ máa fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ bí ìbéèrè náà ní fẹ́ gbé lọ́wọ́ start wa. ẹyọ kan náà ni o ẹyà. bẹ́ẹ̀ ni mo fẹ́ gbé lọ ohun tó ti bá ti ń gbọ́ wàṣí wọn wà láìta mo fi ọlọ́run àbúrà ẹ̀rù máa ń bà mí ẹ̀rù ọlọ́run ń bà mí ẹ̀rù láyé gan fúnra ń bà mí gbọ̀ngàn tí wọ́n wá fẹ́ béèrè ni pé ẹjọ́ mo lè ṣe àbọ̀nà wo ni mo lè tọ̀ àbí ìgbésẹ̀ wo ni mo lè gbé tí mo lè dàbí irú ti yín gẹ́gẹ́ bí àfàsùn náà bí ò ṣe ní sí bóyá lọ́jọ́ iwájú àbí ìgbésẹ̀ wo ọ̀nà mo lè tọ̀ tí bá ń gbọ́ wọn ní ẹ̀rọ lọ́wọ́ àbí kí irú ẹ̀ bá àwọn ọmọ yín náà. abẹ́lẹ́ wọn bọ́ balẹ̀ kí ọlá. bẹ́ẹ̀ ni kó bá ọmọ mi àwọn ọmọ kó bá ìran mi pàápàá. àtẹ̀mí náà wò. ẹ̀rù ọlọ́run tí bá ti ń gbọ́rọ̀ ẹnu wọn àyà mi máa ń já ni. anytime mo lè kọ́ anytime ẹ̀rù ń bà mí. ẹjọ́ ọ̀nà owó mo lè tọ̀ àbí ìgbésẹ̀ mo lè gbé tí mo lè dàbí irú yín ẹjọ́
ẹ máa gbọ́ lórí ètò inshallah. máa gbọ́ lórí ètò ẹ ṣe rẹ̀. all right sir. ọbẹ̀ ọlọ́run ọba lẹ́kẹ́ ọlá gbogbo sí tábà torí tiẹ̀ sí ọlọ́run kó gba lẹ́sìn fún wa. àmín. gbogbo tí bá ṣe olóore jẹ́ kárí ni ìgbéraga mọ́tòmọ́tò ó dàbá ọlọ́mọ fi sínú iṣẹ́ wa. àmín. ọ̀rọ̀ tí ẹ sọ yìí ó dẹ́rù bèmí náà torí mi kí mo ṣe ara mi báyìí ẹ ti jẹ́ báyìí náà ọlọ́run nìkan ló yé ẹni bá má gbà tí mo wà ní kékeré tí n bá ń sọ ọ̀rọ̀ òun ìgbọ́rọ̀ mi dédé mo ń kánjú sọ̀rọ̀ gan-an bí akílò lò. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mo rí ń gbà mo wà ń kékeré àmọ́ gbà tí kọ́dà mi ò sínú àwọn táwọn àfáà mọ́ lòdì lọ jánásì mi jánásì mi rọ́wà sí wọn fi nǹkan kan lọ̀ mí torí sábà bí mo ti ń sọ ọ̀rọ̀ nígbà náà mi sínú ẹni tí a máa ń lòdì náà sí mi ò lóhun tí a fi ń jánásì ohun mi ò sí rọ́wà sí mi ò mú mi lòdì àdúrà ò mú mi lọ́bì kankan ó sábà máa ń wà nílé máa ń kátírà sì máa ń lọ sí dánwò sì máa ń pàṣẹ dánwò mi bí mo ti ń sẹ́mi mi bọ̀ láti lẹ́nu nígbà tí mo wá bẹ̀rẹ̀ wá sí ìjọ tí àfàwà Sheikh Dawood tí wọ́n kọ́kọ́ wo wá sí mi lórí tẹlifíṣàn wọ́n pè mí padà pé ṣé wọ́n lọ ń sọ̀rọ̀ ní abẹ́lómi àbọ̀n play voice. wọ́n lọ sàwọn lè mọ̀ pé ṣé Imran lè sọ̀rọ̀ báyìí so mo fi ní bó ti rí bẹ́ẹ̀ náà yìí bẹ̀rẹ̀ báyìí àánú Ọlọ́run dé bá mi ní orí ẹ̀ ní Allahu Akbar. dé bá mi gbogbo farabalẹ̀ yìí gbogbo ọ̀rọ̀ tí ń sọ yìí nígbà tó Ọlọ́run ṣe tán tó fẹ́ lò mí fún dáadáa Ọlọ́run kó gbà ní bàdà mi ò ṣe fàárí mi ò ṣe gbéraga mò ń sọ ọ̀rọ̀ ní Ọlọ́run tún gbogbo ẹ̀ ṣe Ọlọ́run tó wá sí yìí gbogbo ẹni tó bá nínà kan dáadáa Ọlọ́run bá mi ṣe fún wọn àmín. gbogbo nínà kan dáadáa Ọlọ́run bá ṣe fún wọn àmín. bẹ́ẹ̀ látòdì bírọ́dà wa tó béèrè yóò fi kárò gbẹ́ntì ń gbọ́ mi lọ́tún lọ́sì táwọn náà nínà kan dáadáa Ọlọ́run bá ń ṣe ọ̀rọ̀ tẹ́ sọ yìí máa dẹ́rù bà mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn yìí máa yí wọn máa láyé tí wọ́n sọ̀rọ̀ ọmọ wọn ní Imran nítorí tèmi mo rántí bí ọdún mẹ́fà sẹ́yìn mo ń lọ ilé èmi àti gbogbo àwọn tájọ jẹ́ ọlọ́mọ kéwú mọ́tò mẹ́rin márùn-ún là ń kó lọ ìkan yọnu lóṣogbo tí wàá dúró lóṣogbo tí à ń tún mọ́tò yẹn sí wọ́n fẹ́ sàlùwà lábẹ́ ká kírun tọ́lásìkò zúrì ń wọlé wọ́pẹ́ ẹ ká kí zúrì àtàsírì ká tó máa lọ tọ́lọ́nù ṣogbo là ń gbà lọ sí Ìlọrin aláwọn wà sí kan sí lọ́nà ọ̀fà kankan mọ́ra wọn bí kásá bí mọ́tò bẹ̀rẹ̀ sí páàkì lọ́tún lọ́sìnù mọ́tò páàkì lọ́tún lọ́kùnrin kábà lọ́wọ́ àti ìyàwó rẹ̀ náà bá páàkì ti sára lọ́ba bá mi sàlá tó ń tọ́ ẹ̀yìn náà làwọn rí tán àfi páàkì ìyàwó yìí iye ọdún báyìí lòun ti fẹ́ tí ò lóyún òun wá owó àṣọ wọn ní Ọlọ́run o bàbá tí ń ṣe wá sí ìkálẹ̀ ní rẹ ní bùnmí lọ́mọ kò sì jẹ́ ọjọ́kùnrin ó ní Ramadan yẹn parí làwọn lóyún ó wá ní dókítà tí wàá kọ̀ǹfàmù pé ọkùnrin tó bá jọkùnrin o Imran ló wọ́n sọ Allahu Akbar mo wá ṣàdúrà fún àtúkà bí oṣù lẹ́yìn ìgbà tí mo darí London tí mo wá ń bí bẹ́ẹ̀ náà ni ó dàgbé náà àwẹ̀ mo wá kan before káwẹ̀ tó dé dídarí tí mo darí mo wá lọ lè ṣe súnà kan bì kan ènìyàn náà wá lọ́wọ́ gbọ́mọ yẹn wá pé bí ọdún 5-6 sẹ́yìn ọmọ yín tí mo sọ pé mo bẹ̀ lọ́wọ́ balẹ̀ kí ọlá gbogbo yín tẹ́ nínú kan dáadáa Ọlọ́run bá ṣe fún yín ìsọ̀rọ̀ yín ti fàárí ìsọ̀ ti gbéraga ìsìdàníyàn rẹ̀ ọ̀rọ̀ débẹ̀ ni mo sọ gbogbo ẹni tó nínú kan bí Ọlọ́run bá ń ṣe afáwa tó béèrè ní mákínì èjì yín kò sí ọlá tọ́lọ́run èsì bẹ́ẹ̀ ti rí wọn lọ lè wọlé kíú Ọlọ́run lè lò yín nílò tí ó dáa ju tàwa tẹ́ ń wò yìí lọ mo rántí ìtàn àfáwa Al-Hakimu Naisaburi ó di ọmọ 60 years kó tó wọlé kíú kí ló gbé wọlé kíú ń jọ náà ni pé ó tẹ́ni síta ń ṣe fàájì nínú atẹ́gùn nínú òṣùpá àwọn ọmọ rẹ̀ tó bí kéékèèké méjì gbẹ̀yìn wọ́n ti wá lọlé kí wọ́n ti ń dàgbà àwọn ọmọ yẹn wá ń sọ̀rọ̀ hadith ọ̀kan sọ pé hadith yìí dọ̀ífù ni èkejì ń sọ pé sọ̀híhù ni bàbá wọn wò pé àwọn àgbàlagbà náà gbọ́dọ̀ lè dá sí ọ̀rọ̀ ọwá ní ọ̀hún èyí méjèèjì ẹjẹ́ abá yín yanjú ọ̀rọ̀ wọn ò rí bẹ́ẹ̀ ìwọ tó ní dọ̀ífù ni ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ hadith mutawasitu ni àlàmú bá bú ẹni káàkáà pé kò sí ti ń jẹ́ mutawasitu nínú bàbá wa ní ìgbà tí wọ́n lọ́lọ́ láàfíà tí wọ́n sì kọ́ láàfíà ìmí sì dúró sáàrin wọ́n wá ní làákàyè kí wọ́n fi yanjú ẹ̀yìn mọ́ ni kò sí àdìsí tó dúró sáàrin bàbá yìí kàn wò pé
ijó mo fẹ́ yà àwọn ọmọ yìí àwọn ọmọ tí mo fẹ́ yà wọ́n jò ní tí mo kó tí mo fi hàn sílé kéwú ní àwọn kọ̀rẹ́ tì mí èmi náà lọ wọlé kéwú pẹ̀lú àníyàn pé ó náà fẹ́ jà fẹ́ sìn Al-Hakim Naysaburi wà lọ wọlé kéwú lọ́mọ 60 years nígbà tí ó fi wá dọ́mọ 75 80 ó parí kéwú wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe tíra tiẹ̀ ní jẹ́ Al-Mustadrik kí ni ìtumọ̀ Al-Mustadrik Imam Bukhari ó ní ọ̀nà tí ń gba àgbàdìsí pé ọ̀nà yìí lèmi ń gba àgbàdìsí tèmi bá ti sì bá wọn lọ́nà yọ̀rọ̀ láfíà Muslim wá ní ọ̀nà tiẹ̀ tí ń gba àgbàdìsí bá fọ̀nà yìí gbàdìsí yọ̀rọ̀ láfíà àwọn àdìsí kan wá ń bẹ tọ́tọ̀ ojú ọ̀nà Bukhari tí Buhari ó gbà wá àwọn àdìsí kan bẹ tọ́tọ̀ ojú ọ̀nà Muslim tí Muslim ó gbà wá Al-Hakim Naysaburi ó wá kó àwọn àdìsí tí ọjọ́ mọ́ ti Buhari tí ó gbà wá ó kó jọ àdìsí tí ọjọ́ tí Muslim tí ó gbà wá ó kó jọ ó wá papọ̀ ó wá sọ ní Mustadrik ìtumọ̀ ẹni pé tíra yìí la fi lépa bọ́ Buhari àti Muslim iṣẹ́ tí Buhari ò ṣe tán tí Muslim ò ṣe tán òun ló wá sí lẹ́yìn ìgbà tó dọ́mọ 90 years. broda wẹ̀ dákun ọlọ́wọ́n bá ń sanyín lẹ́sàn rí tí kọjá kẹ lọ wọlé kéwú pẹ̀lú bí mẹ́rin yìí ti rí yìí tí bẹ́ẹ̀ lọ́wọ́ wà lára yìí ọlọ́run fẹ́ lò yín fún dáadáa nú ẹ̀sìn tẹ́ bá lọ lè wọlé kéwú di alamu min alami di dàgbà nú àwọn àgbà ẹ̀sìn o tọrọ ké pẹ̀lú iman sì kéwù yẹ pẹ̀lú dáadáa kéwù tí yẹn bá sì ké pẹ̀lú iman tí fi jíṣẹ́ pẹ̀lú iman ìmọ̀lẹ̀ máa wà ń bẹ̀ ni o ọ̀rọ̀ tẹ́ ẹ bá ń gbọ́ tí ń dẹ́rù báyìí ń jáde nù mọ́lẹ̀ ni o ìmọ̀lẹ̀ wà ní ọ̀rọ̀ tẹ́yìn náà ń sọ o ẹ lọ lè wọlé kí Ọlọ́run sèyìn láfẹ́ sìn Ọlọ́run sèyìn láfẹ́ sìn Ọlọ́run sè akọ́nà àwọn afá Saudi lé ní wọ́n ń pè ní Sheikh Adil Al-Kalbani ó kírun ní haram bí ọdún mélòó sẹ́yìn kì í sáfà láti lẹ̀ ẹnjìníà ni engineer ti ń tẹ̀lé plane kìíní. níjọ́ kan ni ó ń ṣiṣẹ́ ní bá plane bọ̀ wá sí Washington. wọ́n náà wá fà Saudi ọjọ́ dọ̀ Ọlọ́run wá fún ní iyì àtàpọ́nlé àwọn èèyàn rọ́ tẹ̀lé ni wọ́n á wò pé èmi yé sẹ́gbẹ́ eléyìí ṣé kéwú lókè tó di èèyàn báyìí ó wá wà nù plane pẹ̀lú ẹ̀ nígbà wọn fẹ́ wọ plane tíkẹ́ẹ̀tì tí wọ́n rà fáfá wa yìí economy ni ẹnìkan fojú kan pé sheikh ó ní kí wọ́n gbé sí first class iye tí ó bá jẹ́ ó ṣe chẹ́ẹ̀kì fún wọn ní Washington àwọn èèyàn wá pàdé rẹ̀ níjọ́ tí ó darí wálé náà bọ́lọ̀ ti bùká fáwa tó fi délé nù kí ni Sheikh Adil lè di pé èèyàn ní kéwú èmi náà lọ lè wọlé kéwú láàrin oṣù mẹ́fà ọ̀hálù Kùránì nígbà tí ìdọ́dún márùn gbogbo ntọ́lọ́ fẹ́ fi yé nu kí o fi yé òun náà bọ́ sí tọ́bákọ̀ àwọn àfáàgbà ara àwọn àfáà ti ń dá sọ̀rọ̀ Saudi lónìí lọ́wọ́ àgbàlagbà ara lè kéwú ti di engineer mo sọ̀rọ̀ Hakim Naysaburi fún yín mo sọ̀rọ̀ Imam Al-Kalbani fún yín torí sábà kí n sẹ̀yìn náà lákin àtàwọn tó bá rí bíi tiyín pé kò tí ì jù fún yín láti jáfẹ́ sìn ẹ lọ lè wọ ilé kéwú Ọlọ́wọ́n bá ń fi ìmọ́lẹ̀ sínú mímọ́ yín sẹ́rí mímọ́ téèyàn bá ké tí ó bá ní ìmọ́lẹ̀ nú ìmọ̀ èṣù ni iṣẹ́ èṣù ni ó sì máa ṣe iṣẹ́ ṣètánì ni ó sì máa jẹ́ ìmọ̀ téèyàn bá ké tí Ọlọ́run bá fi mọ́lẹ̀ sí ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ́run ni ó jẹ́ number 1 yóò sì máa jí sí Ọlọ́run sì máa fàlùbáríkà sí ẹ lọ lè kéwú pẹ̀lú ìmọ́lẹ̀ ara yín kọ́lọ́n bá yín fi báràkà sí Ọlọ́run máa yọ ìmọ́lẹ̀ lára wa Ọlọ́run máa sọ àdídàkúdà Ọlọ́run máa jẹ́ ajẹ́jẹkújẹ Ọlọ́run máa jẹ́ ajẹ́jẹkújẹ iṣẹ́ tá a bá sí Ọlọ́run kó tẹ́wọ́ gbà fún wa Ọlọ́run kó tẹ́wọ́ gbà fún wa ìmọ̀ ṣètánì Ọlọ́run máa jẹ́ àké ntọ́lọ́run wí tànàbí Ọlọ́run máa jẹ́ àwí ibi táwọn mùsùlùmí àná ò dúró sí Ọlọ́run máa jẹ́ àdúró síbẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa barakatu. salamu aleykum saaw. hello salamu aleykum. aleykum salaam wa rahmatulahi. àwọn Amẹ́ríkà ló ń jàǹfààní o. àwọn Amẹ́ríkà ni o. gbogbo ẹ̀ tó kó wọlé wá pátá Amẹ́ríkà ni. marhaba marhaba. alihamdulilayi rabbil alamin. special day ni fún mi o mo ti ń wọ opportunity àti gbóhùn iṣẹ́. Ọlọ́run sanyín lẹ́sàn rí amina amina Ọlọ́run bá wa dá yín sí fún Islam. amina amina amin. àti rí yín láàrin dùnú Ọlọ́run bá jọ kó bá lọ́rẹ̀ mi kó bá wa fàyè gbà yín jù bẹ́ẹ̀ lọ. amina amina ó ní kankan tó ń dà wá lápò ní online. ó ń pè ẹni ẹni Mufti Abu Layat ọmọ Pakistan ni àgbà ó gan ní University of Medina lára àwọn ọdẹ ẹ̀dọ́gbé lára àwọn first top degree ni òun wà ó pass àwọn fatwa
tó yàtọ̀ sí ibi táwọn afẹ́sìn fẹnu kò sí. ó dẹ̀ tún wá pẹ̀lẹ́ rí ó mú àdìtì gan ìfà mufti ni tó ń fa ròyìnròyìn sí wa lọ́kàn. question tó máa fẹ́ béèrè ni pé torí ó máa fi kí ni ẹ̀ka kan àwọn tó máa ń béèrè the question lọ́wọ́ ẹ̀ ó máa sọ pé tẹ́yìn bá mú scholar tí yín wá tẹ́lẹ̀ òun lẹ́yìn gbà fún tó náà bá mú scholar tòun wá kéde ẹ̀jẹ̀ fẹ́ reject scholar tòun tẹ́lẹ̀ fẹ́ gba scholar tó ní máa gba títí yín wọlé. question mi wá ni pé kí la fi ń kí ni ibo àwọn súnní àpapọ̀ àwọn mùsùlùmí tó sọ pé ibà la fẹnu kò sí. ṣé lórí kí la ti fẹnu kò sí bẹ́ẹ̀ then kí lẹ́yìn ọ̀sẹ̀ gba àwọn kan wọlé ṣé àwọn èèyàn individually ṣá lè rò pé àwọn mi tún sọ nǹkan mi táwọn súnní fẹnu kò sí o ká lọ gbà wọn bọ́ àbí kí la fi ń mọ àfà tó yẹ ká tẹ̀lé. tó ń pọ̀ sí fọ́ṣọ́ tó yàtọ̀ sí nǹkan tí gbogbo mùsùlùmí fẹnu kò sí ó dẹ̀ mẹ́rin wá ó dẹ̀ ń ṣe ròyìn ọkàn mufti Abdullahi ni ẹni mímọ̀ ni ó gbòòrò gan ó mọ kéwú kẹ́ kọ́lọ́ ṣàánú wa o. ọlọ́run bọba aleke ọlọ́wọ́ san yín lẹ́san rẹ̀ níta fíìmù àfa àti sífàtì òdodo òun ni alkitabu wa sunna wa fahmu salaf sẹ́ẹ̀dì tí yẹn bá mú alukur'ani wa tó fi sẹ́ẹ̀dì tó mú sunna wa tó fi sẹ́ẹ̀dì tó bá tuntun á wà á bí pé sàgbọ́yé tó fi ń sọ yìí làwọn sàábì fi gbọ́. ṣé báwọn ṣe gbọ́ yé nìyẹn. n tó wí yìí pẹ̀lú àgbọ́yé rẹ̀ yìí ṣé àwọn Abubakar gbọ́ yí bẹ́ẹ̀ ṣé Umaru gbọ́ yí bẹ́ẹ̀ ṣé Usman gbọ́ yí bẹ́ẹ̀ ṣáwọn sàábì gbọ́ yí bẹ́ẹ̀ àwọn sálàfù sì gbọ́ yí bẹ́ẹ̀ tọ́ba wa ni àgbọ́yé tí wọ́n ọ̀tọ̀ tó wọ́n ọ̀tọ̀ wọ́n á ní tiẹ̀ wọn ìṣẹ̀sìn tí wọ́n la nídìí. ó ti parí tó tó Ọlọ́run. ló fi já sí pé kìtàbù wa sunna nìkan kọ́ àgbọ́yé àwọn ẹni ìsíwájú yẹn àwọn sàábì ṣe kókó bẹ́ẹ̀ nìkan bá dájọ́ kan náà ẹ̀sìn á bí pé sáwọn sàábì ń ṣe bẹ́ẹ̀ lápèjúwe ńjọ́ táyé ẹ̀ á sọ̀kalẹ̀ àwọn obìnrin níjọ́ náà ń lọ já aṣọ wọn wọ́n fi ń borí wọ́n fi ń bojú ìyẹn ló fi yé wa pé kí wọ́n borí bojú lọ́lọ́run gbà lérò pẹ̀lú àyà ẹ̀há torí ní táwọn sàábì táyà sọ̀kalẹ̀ fún ní tí wọ́n ṣe ní ìjọ yẹn nù bẹ́ẹ̀ nìkan bá wà ń tu tí ò tu lọ bẹ́ẹ̀ á sọ fún pé agbọ́kọ̀ gbọ́ lárúbáwá kà nídìí orí lárúbáwá ń tu àmọ́ sáwọn sàábì gbọ́ yé bí ó ṣe tu yẹn tó bá láwọn sàábì ọgbọ́ yé bẹ́ẹ̀ á kò sí lápò padà pétọ́ àgbọ́yé tiẹ̀ ká nídìí àgbọ́yé àwọn tálùkùránì tójú wọn sọ̀kalẹ̀ tá nàbí ṣiṣẹ́ láàrin wọn àgbọ́yé wọn láti kíní là nídìí kókó nìyẹn Ọlọ́run san yín lẹ́san rẹ̀. ẹ ṣe púpọ̀ sàn torí pé ẹlòmínú wà lẹ̀. ọwọ́ ẹjẹ yẹn kíní kan sí fún wa ẹdú kẹ́ tó lọ ẹjẹ fún yín ní kíní kan sí kẹ́ tó lọ ṣé wàá àwọn kankan bẹ tí ń ṣẹlẹ̀ láyé wa tí ó ṣẹlẹ̀ láyé àwọn sàbí àwọn adájọ́ kan bẹ tí ń ṣẹlẹ̀ láyé tiwa tí ó ṣẹlẹ̀ láyé àwọn sọ̀hábà lápèjúwe ẹjẹ ń lé sí yín lónìí tá a wà yín nísìn àwọn èèyàn ń bímọ láì ní súnmọ́ rẹ ni wọ́n gba àtọ̀ akọ wọ́n gba tabo wọ́n wà kó síbi kan tó bá wá develop débi kan wọ́n gbé sínú ìyá nígbà náà yóò wá doyún ìyá yẹn wà bí tọ irú eléyìí hùn tá à ń bá ń sọ ìyàpẹ̀ ẹnu wà ń bẹ̀ ṣe ń gbọ́ mi yé àwọn kan sọ kọ́ dáa torí pé àtọ̀ akọ àtọ̀ abo kò sí sì náà ń bẹ̀ ọkọ náà ló ní ọmọ rẹ̀ àwọn mi lè sọ pé kọ́ dáa níta àmàláyà níbi ni pé wọ́n ń súnmọ́ ara wọn bọ́kùnrin àtòbí tí súnmọ́ bí ni ẹni tí ó sì bímọ jọ náà ẹni tí ò bímọ jọ náà bí wọ́n sì ṣe yìí tẹ́ni wọ́n ṣe yìí náà ó lè dúró lè má dúró irú eléyìí ń sàn pé irú ìṣẹ̀lẹ̀ yẹn ọ̀sẹ̀ láyà wọn sàbí irú yẹn ìyàpẹ̀ ní wọ́n máa ṣe kíní yóò máa wà lórí ẹ̀ irú àwọn yìí ń àwọn là ń pè ní mustajidat àwọn kan tuntun ti ń ṣẹlẹ̀ irú ẹ̀ nínú ṣẹ̀ríà àbí nínú wọ́n ń pè ní fíkíwù nawazil kí ni tó máa fíkíwù nawazil àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ tí ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láyé anabi wa Muhammad àtàyé àwọn sahaba àwọn là ń pè ní fíkíwù nawazil tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ ìyapẹ̀ ẹnu wáyé bí ìyapẹ̀ ẹnu bá ti lè wáyé nínú kádúró sójú kan gbogbo wa àbí kí kálukú ó di tiẹ̀ mú pẹ̀lú ẹ̀rí ẹ̀ èyí ń jọ̀rọ̀ kejì ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ntẹ́ béèrè yẹn ṣe rí ìmáàmù mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ́nu Islam la ní mẹ́rin lọ gbajúmọ̀ ni wọ́n ju mẹ́rin lọ ṣe rí àwọn ìmáàmù yẹn ìdájọ́ wọn máa yàtọ̀tọ̀ lórí ọ̀rọ̀ ẹyọ kan ìdájọ́ wọn yàtọ̀ lórí ọ̀rọ̀ ẹyọ kan kí ló fà á ni pé àsìkò kan náà kí wọ́n wáyé
ìmọ̀ kan náà kí wọ́n mọ̀ bákan náà kí wọ́n ti gbàdí ìsìsí tá a bá kó Málíkì sọ báyìí Abu Hanifa sọ báyìí lé ọ̀rọ̀ yìí Ahmad Ibrahim sọ báyìí lé ọ̀rọ̀ yìí Shafi sọ báyìí lé ọ̀rọ̀ yìí tá a bá kọ́ àwọn mẹ́rin níjọ á wò pé ta lè rí ẹ̀ lágbára jù àní tẹ̀lé Málíkì àní tẹ̀lé Shafi àní tẹ̀lé Ahmad Ibn Hanbal àní tẹ̀lé òṣìṣẹ́ tẹ̀lé wọn ẹ̀rí la fẹ́ tẹ̀lé lọ́dọ̀ wọn a rí pé níbi èyí tí wọ́n sọ yìí ẹ̀rí Ahmad Ibn Hanbal lọ lágbára jù torí òun lọ káàdì mẹ́ta wá lórí ọ̀rọ̀ yìí Málíkì ọ̀làdìsí ọkàn gbìyànjú ni Shafi àdìsí tó mú wá yìí lẹ tó tó Ọlọ́run Hanbali Hanafi òun náà gbìyànjú ni kọ̀mádìsí wa ókè èyí mádìsí mẹ́ta wá yìí ní ẹja tẹ̀lé ajá wọn yòókù ṣubú torí pé ẹ̀rí tiẹ̀ strong ju tàwọn yòókù lọ ẹlòmíì náà tí wọ́n ń ṣe fatiwa ẹ̀rí tí ò strong ló mú dání o tó bá jẹ́ ní eré njọ́ tó bá rẹ̀ tó strong yóò sọ wọlé ni o kò ní máa wá jiyàn kò ní máa fà á lọ o tí n bá ń jiyàn tí n bá ń fà lọ kó wọn ọgbà ajá sí kójú ayé ní wákọ̀ bẹ̀rù Ọlọ́run ẹlòmíì náà ń ṣe fatiwa kọ̀fẹ́ kójú ó ti hun yóò ní ibi tó ń sọ òun lòun dúró sí òun ò lè change stand òun nítorí àwọn tí wọ́n pe kí ló change stand rẹ sí kò ní túmọ̀ kankan Imam Málíkì wọ́n bí bẹ̀rẹ̀ 71 ọ̀dọ̀ àwọn ẹ̀yọ̀ kan ó lóun ọmọ 70 afa tó bá jẹ́ afa gidi tí wọ́n bá bí bẹ̀rẹ̀ tó bá ní ìmọ̀ bó ti ní ìmọ̀ ọ kọ̀ǹfàmù jẹ́ afa rẹ ni kí ló fi kọ̀ǹfàmù jẹ́ afa rẹ èèyàn tó lè mọ ntọ́mọ̀ sí ti ọmọ onímọ̀ ni èèyàn tó lè mọ ntọ́mọ̀ pé mọ mi léyìí ìmọ̀ eléyìí èèyàn tó lè mọ ntọ́mọ̀ àti ti ọmọ kí mo kókọ rẹ̀ onímọ̀ ni onímọ̀ ni mọ ntọ́mọ̀ ni ọmọ tí ọmọ pé eléyìí yémi eléyìí ò yémi kò sí ní dẹ́sì rúmọ̀ yẹn lọ́wọ́ àmọ́ èyí tí ọmọ tí tún wá ń pòwò tó mọ̀ aláìmọ̀kan ńlá nu aláìmọ̀kan pín sí méjì o aláìmọ̀kan kékeré àtàláìmọ̀kan ńlá aláìmọ̀kan kékeré sàn ju aláìmọ̀kan ńlá lọ aláìmọ̀kan kékeré kọmọkọmọkọmọ náà ni aláìmọ̀kan ńlá kò ní í mọ̀ yóò máa ṣe bí ẹni pé òun mọ̀ yóò máa dá wa lálẹ́ òun lọ pọnú àwọn afa kágbéra wọn gùn kọ mọ̀ kò sì mọ̀ pé òun ò mọ̀ èèyàn tí ó mọ̀ tó mọ̀ pé òun ò mọ̀ aláìmọ̀kan nu èèyàn tí ó wá mọ̀ tí ò tún mọ̀ pé òun ò tún mọ̀ aláìmọ̀kan tó gbé ara wọn gùn irú wọn ló burú ju irú wọn làwọn sọ pé fasadun kabirun alimun mutahatiku wa akbaru minihu jahilun mutanasiku huma fitnatun fil alamina azimatun liman bihi ma fi dinihi yatamassaku bí wọn bá jẹ́ ni Ọlọ́run tí wọn bá fún lẹ́rìí ara rẹ̀ ó balẹ̀ ẹ kàn ní sọ pé n tí àwọn afáwí yìí kọ́nà ju tèmi lọ kọ́ lè mí náà fara mọ́ ẹni Ọlọ́run ti sínú ẹni Ọlọ́run ní ja ìrìyàn láéláé tó bá ti di pé wọ́n mẹ́rin tó dájú tó ń wáyọ̀ sọ wọ́ọ̀lẹ̀ ni èyí farú ẹ̀ torí pọ́lọ́run la fẹ́ sìn ìbẹ̀rẹ̀ Ọlọ́run láti fi síwájú àmì ẹni tó bá gbójú láyé àwọn ọmọ aráyé síwájú tí mo kọ́ ọmọ aráyé sọ pé yìí mọ́ oníbẹ̀rẹ̀ Ọlọ́run o yóò sì máa ṣàwọn èèyàn lọ́nà àwọn nǹkan tí. àwọn nǹkan tó máa ń tẹ̀lé àwọn skọ́là kan tó mẹ́rin tó yàtọ̀ ọ̀sẹ́rì táwọn àfáàfẹ́nu kò sí wá wọ́n á ń kó tẹ̀rí tiwọn tó máa ti ń takò àwọn ibi táwọn àlùmọ̀ fẹ́nu. ni mo fi ń sọ pé àwọn àfáà yìí náà tẹ́ bá àfáà ni wọ́n. sẹ́rí mo fẹ́ sọ kíní kan fún yín àwọn kíní kan bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ jà ní à ń pè wọ́n ní thawabit tó di pé gbogbo àfáà ti fẹ́nu kò sí ní kọ́ọ̀sù sí lérí ẹ̀ èyí dìbètì ẹ̀ lápèjúwe ọ̀rọ̀ hijab ní dìbètì bẹ́ẹ̀ bá lọ gbogbo àfáà pátápátá wọ́n yé dìbètì hijab lẹ́yìn táwọn tó fẹ́ dẹ̀sìn rú dé ni wọ́n ń dìbètì hijab tó tó Ọlọ́run bí ìgbà téèyàn fẹ́ wú kìdí gan-an dígí ẹ̀sìn ní hijab wa bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tó bá ti jẹ́ thawabit tó ti fẹsẹ̀ nílẹ̀ ẹnì kì í dìbètì ẹ̀ nínú tí wọ́n yé dìbètì lóògùn ṣíṣe wà ní ìsìlámù séèrò ni tí ó dàrú táyà ń bẹ fún táyà káyìn kan máa dìbètì pé oògùn dá oògùn ọ̀dá bí ìgbà téèyàn fẹ́ wú ìsìlámù láti tó fẹ́ dá mùsùlùmí padà sóko kúfùrù ni irú àwọn eléyìí là ń pè ní thawabit àwọn òṣùlù ẹ̀sìn nu sẹ́rẹ́ àwọn tá a bá pè ní fòrọ̀ ń tá a bá pè ní òṣùlù àfọwọ́ ìdìbètì rẹ o ń tá a bá pè ní fòrọ̀ là á dìbètì kí là ń pè ní fòrọ̀ àfẹ́ parí àwa wí láwà ní lọ́dọ̀ àwọn ìmáàmù kan sáti fomi pa ẹnu tó bá kún bẹ́ẹ̀ pẹ̀lú láwà ní lọ́dọ̀ àwọn kan ọ bọ́ láwà ní rẹ̀ ó fomi pa láti wájú báyìí lẹ́yìn ó dá padà
lọ́dọ̀ Málíkì àti Ahmadu Mambali lọ́dọ̀ Ṣáfì àtànàfi mọ wulẹ̀ bọ́ fìlà ẹnu ibi tó bá kàn bẹ́ẹ̀ náà ọkàn náà nu irú eléyìí fọ̀rọ̀ wọn ni a lè máa dìbéètì ẹ o kí lè sọ pé rárá ti Ṣáfì wílé mi ó mú amákẹ́nìkan wá ní a kọ́dọ̀ lè wọ̀rọ̀ láì lálùwàlá ó ti wú pilẹ̀ ó ti wú ìpìlẹ̀ ti wú pilẹ̀ adìde rùkù afẹ́ lọ fẹ́rí kanlẹ̀ lérí irun ẹsẹ̀ lákọ̀ mú lọ ni ọwọ́ lákọ̀ mú lọ ni ọ̀rọ̀ táwọn afá ń dìbéètì láti wọ́n ti ń dìbéètì ẹ̀dùn ní amákẹ́nìkan wá ní ẹ̀yọ rùkù kú ó ti wú pilẹ̀ sí àgbọ́yé ẹ̀sìn ni abojú ẹ̀ mọ́ bojú là ń dìbéètì kẹ́nìkan wá ní ẹ̀ tí ẹ̀ mọ́ wọ̀ mọ́ ó ti wú pilẹ̀ sí àgbọ́yé ẹni tí ó bá dá sẹ́sìn tí ó ṣe fatiwa yóò mọ kí ni ìpìlẹ̀ táyì tampa káì yóò wá mọ kí ni ẹ tuntun tá ní dìbéètì ọ̀tọ̀lẹ̀ tuntun ọ̀dọ̀ ní ìpìlẹ̀ ń bẹ táyì dìbéètì ọ̀rọ̀ jàlúbàbù ìpìlẹ̀ ni ìbojú àbojú ní dìbéètì ọ̀rọ̀ àfomi parí ìpìlẹ̀ ni ibo lápá ń bẹ ní dìbéètì ọ̀rọ̀ àrùkù àfẹ́ríkanlẹ̀ ìpìlẹ̀ ni bó láti rúkú láti fẹ́ríkanlẹ̀ ní dìbéètì àwọn òṣùlù wà foundation wà àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe fatiwa wọn yìí ṣe asahabul fiqh wọn kọ́ fíkìwò fíkìwò gangan ni mo study o fíkìwò gangan ni láì mi o fíkìwò gangan láì mi ọ̀pọ̀lọpọ̀ ò ṣe fíkìwò ẹlòmíì kalóga ọgbọ́lóga ń dá sọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì tafsiri lọ́ka ń dá sọ̀rọ̀ ẹ̀sìn ẹlòmíì kìntọ́ni tó ṣe tí fi ń dá sọ̀rọ̀ ọkàn gbọ́dọ̀ wà ní ìyẹn lè sí fi ń dàrú kọ́lọ́wọ́n fi di jùgbọ́n tó bá ṣe mistake àṣìṣe tiwa náà kọ́lọ́wọ́n mójú kó ń bẹ̀ fún wa so àfa àti bá ń dá sí òṣùlù kọ́mántì ń ṣe ibi fọ̀rọ̀ là máa dìbẹ́tì ibi fọ̀rọ̀ wọn náà sì ní tọ́lẹ̀ jẹ́ tuntun náà ni bí èèyàn bá ti rẹ́ni tọ́ da ju tiẹ̀ lọ yóò sọ tọwọ́ rẹ̀ lẹ̀ yóò gbà yí tọ́ da ju tiẹ̀ lọ ṣé wàá àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn èèyàn máa ń nífẹ̀ẹ́ àwọn èèyàn láti láéláé ìfẹ́ sì máa fa kí àwọn èèyàn máa gbà pé aṣíwájú mi ò lè ṣàṣìṣe ìfẹ́ ni máa fà á irúfẹ́ bẹ́ẹ̀ yẹn kò bá ṣẹ̀rí àmú èèyàn nífẹ̀ẹ́ ọlọ́run jàfà lọ ni èèyàn máa nífẹ̀ẹ́ ọlọ́run àtànábì ju àfà lọ mo sọ̀rọ̀ kan níjẹta mo lá nífẹ̀ẹ́ àfà wa ṣùgbọ́n àwa nífẹ̀ẹ́ òdodo jàfà wa lọ èèyàn nífẹ̀ẹ́ àfà rẹ̀ ṣùgbọ́n yóò nífẹ̀ẹ́ òdodo ju àfà rẹ̀ lọ salamu alaykum rahmatulah. tó ẹ ṣe púpọ̀ sáà o ẹ ṣe sá ọ̀rọ̀ ẹ̀sẹ̀ salamu alaykum. ẹ ṣe. salamu alaykum warahmatullahi wabarakatuh. Assalamu alaikum. wa aleykum salam. a kí àwọn ṣé wọ. ọlọ́wọ́n bá mi kí yín. ọlọ́run aṣọ yín lẹ́sàn-án ọlọ́run jẹ́ kẹ́ pẹ́ fún wa sá. wáyé ẹ̀kún àtẹ̀yìn náà. bàṣẹ ń yìn báyọ̀ ọlọ́run àrídúnilẹ̀ ń jẹ́ fún wa ọlọ́run kò ní fi yín pa á lẹ́kún. àmín wáyé ẹ̀kún àmín wáyé ẹ̀kún. ọlọ́run á fún yín lẹ́mìí gígùn àtàlàfíà ara. àmín wáyé ẹ̀kún àtẹ̀yìn náà. iṣẹ́ tó wá gbé dání náà kò ní bàjẹ́ lágbó ọlọ́run. àmín àmín àmín. mo kàn fẹ́ contribute kékeré kan ní kọ́lọ́n jẹ́ kí ó ṣe ewu wa láǹfààní. àmín wáyé ẹ̀kún. obìnrin kan ó pè ní program tẹ́ ṣe tẹ́lẹ̀ tẹ́ tó ṣe lè ní àti Germany tó ń sọ̀rọ̀ pa ìrún tọmọ ń pè ọmọ tó ní 11 years. so mo kàn fẹ́ ìmọ̀ràn kékeré ni because ibi tí ọlọ́run kẹ́ àwa táwa nílùú òyìnbó internet ọlọ́run fi kẹ́ wa. so èyí tí tó bá lọ orí YouTube aburú wa ń bẹ dáadáa náà wà ń bẹ dáadáa tó dọ̀ wà ń bẹ náà pọ̀ so dáadáa tó dọ̀ wà ń bẹ ni pé láì mọ ọmọ lọ́lẹ̀ kí ó gan èèyàn lè kọ́ kéwù at least èèyàn lè kọ́ déèdì kan ní orí YouTube láwọn àfáà tó ń ṣe gbìyànjú dáadáa sórí YouTube so ó láfara ó ní dókítà kan dókítà ìmọ̀ wọ́n ṣe àwọn ẹ̀kọ́ Arabic gateway to Arabic ó bẹ̀rẹ̀ láti wọ́n farabalẹ̀ kọ́ ẹ̀kọ́ yẹn dáadáa ẹgbẹ́ lórí alif bata sa àwọn fídíò yẹn dẹ̀kẹ̀rẹ̀ wọn pọ̀ púpọ̀ bíi 30 minutes títí tó yẹ náà yẹ ṣe ó pọ̀ gan torí ẹni yẹn àtàwọn èèyàn tó bá ní ọmọ kéékèèké bẹ́ẹ̀ tá a máa fi develop àwọn ọmọ tá a ní àǹfààní láti mọ ọmọ lọ́ọ̀lì kí ó pé irú táwọn àwọn ilé ìdáná máa fi wo fíìmù wo máa gbọ́ orin àbí kankan tó bá ń wo wọ́n bá devote 30 minutes fún àwọn ọmọ kéékèèké àwọn ọmọ yẹn tó bá ń dàgbà ok èyí àṣẹ 30 minutes
lórí fídíò kan bóyá lórí fídíò kan kan ṣe fọ́sẹ̀ kan mẹ́ẹ̀ àwọn ọmọ yẹn tó bá máa fi àwọn náà á máa rí ẹ̀kọ́ kọ́ nínú kíní yẹn tó máa fi gbá wọn náà wọ́n lọ sókè wọ́n á dẹ̀ tún máa play àwọn cd àwọn koran àwọn oríṣiríṣi nǹkan ọlọ́wọ́ máa gbọ́ yàtọ̀ sí máa fi gbọ́ orin àdúgbò kan. ọlọ́wọ́ àṣírọ̀rùn bọ́dà tó pé àwọn èrò ń pè púpọ̀ o. Assalamu alaikum nǹkan tí mo wẹ̀ sọ́nà ní jazakumullahu khair ọlọ́wọ́ san yín lẹ́san rí ọlọ́wọ́ san yín lẹ́san bẹ́ẹ̀ o ẹ̀yin ya wa ẹ̀yin bàbá wa ṣẹ́yìn náà gbọ́ o ìmọ̀ràn tí bọ́dà wa yìí mú wá ìmọ̀ràn tó wà pa ni o ọlọ́wọ́ bàbá ṣàṣírọ̀rùn ẹ ṣé púpọ̀ sà. Salamu alaikum warahmatullahi wabarakatuh. àwa nìyẹn sà o. àti àwọn ṣètò ọlọ́wọ́ bá mi kí yín o ọlọ́wọ́ san yín lẹ́san rí. wọn akẹ́tọ́ wọ́pọ̀ fún ọ. àmín wa iyyakum àmín wa iyyakum. ìmọ̀ yóò ní ìjọba lágbára Ọlọ́run. àmín 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 àmín. Ọlọ́run tó gbà á dẹ kí afọ ṣáì tuntun náà. àmín àmín àmín. Ọlọ́run bá gbà fún yín sá. àmín àmín. ẹ sàmì ò béèrè mo kọ fẹ́ sọ ọkàn ni. bismillah. mo sẹ́ndì àfáwà ṣáì tuntun ní mẹ́sẹ̀gì pé káfíà wà sálámù tó ṣètò àkànṣe ọ̀làràǹdì. nígbà tó máa tẹ̀lé sẹ́ǹdì ní bí i àdírẹ́sì wọ́n sọ pé mo wà náà lédè. so àdéhùn sẹ́ndì mẹ́sì à ń sálámù lórí platform. on the reply lórí WhatsApp wọn so n pé kí ká jàǹfààní ká lè sálámù sí wọn ẹni tó ṣẹlẹ̀ ni pé máa kọ́kọ́ gba ìsì ní lọ́wọ́ sheik èmi ò kọ́ tẹ́ ẹ lé lọ ẹ má bọ̀ mi ò kọ́ tẹ́ mi ò decide torí pé àwọn èèyàn náà wá ń kí wọn mi ò dẹ̀ fẹ́ǹsì wọn. gbogbo ní tó bá fẹ́ wá sálámà sí mi ẹ yọ̀ǹda fún ẹ jẹ́ kó wá. tó ẹ yọ̀ǹda gbogbo ní tó bá fẹ́ sálámà sí mi kó wá. ẹ yọ̀ǹda tó ẹni tó ṣẹlẹ̀ ni pé ẹ máa tún message send sí mi padà tó bá ti di ní àárọ̀ ọ̀la láṣẹ Ọlọ́run máa send address yín láṣẹ Ọlọ́run sáìdì Lewisham sáìdì bẹ̀ ni Lewisham yẹ. níbẹ̀ làwọn ń gbé. sáìdì bọ́lá àdúgbò títí. sáìdì Bromley area and Lewisham Bromley náà wẹ̀. kò jìnnà sí ibà yìí nìyẹn. 10 minutes pé ní láti bẹ̀rẹ̀ fẹ́dọ̀ sí. all right Ọlọ́run àṣírọ̀rùn inshallah. ẹ ṣe púpọ̀ sá. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. ẹ ǹlẹ́ sá o. mo fẹ́ kí àwọn ṣèríkì wa rẹ̀. ọlọ́run àná rẹ̀ ní fún wa. àmín wa iyyakum àmín wa iyyakum. ẹ kó ìrìn náà sá. alhamdulillah alhamdulillah. ilé tí máa ń gbọ́ lẹ́kṣọ̀n yìí ti pẹ́. ìláìlẹ̀ àgbẹ̀ gbogbo nǹkan tẹ̀ ń sọ bó ṣe rí nìyẹn. Allahu akbar. ìláìlẹ̀ àgbẹ̀ ó ti pẹ́ tí màá ti gbọ́ lẹ́kṣọ̀n yín bọ̀ ìgbà mo kéré gan dábì mi ló máa mú mi wá sáwọn lẹ́kṣọ̀n yín gbà yẹn. ẹ̀yin náà ti wá dàgbà báyìí. ọlọ́run á máa fún yín lọ́rọ̀ ẹ̀mí ẹ pẹ́ fún wa ẹ lè máa àmín. àfáàsọ rẹ̀ yín náà ẹ ti iṣẹ́ látàwọn. ọ̀dà alhamdulillah. ọlọ́run san yín lẹ́san rẹ̀ jazakumullahu khair. inú wa dùn ọlọ́run fẹ́ràn yín. tó ọlọ́run ó ti yé mi kò sí nǹkan kan tó dojú pé bí ẹ̀ ń burú àti pé kinní kan. èmi tí ẹ mú wá èmi wà nílé kí omi mo ṣe wà ní mò ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ni ara mi dẹ̀ ti balẹ̀. all right o wa aleykum salam ta barakatu. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. ẹ ǹlẹ́ sá o. Alo. Alo à ń gbọ́ yín sá o. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Àfẹ́sí kí a ní ká sálámù sí àwọn sheikh wa ni. Wa alaikum salam. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ọba wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín wa iyyakum àmín àtẹ̀yìn náà. Ìbéèrè tí mo fẹ́ béèrè lálẹ́ yìí ni pé ẹni tí ó rí pé àwọn ṣòwò ti ẹ̀ka lálẹ́ yìí fún wa nípa àdúrà. Ó rí pé àwọn ṣòwò ti náà gbogbo tẹ òun ṣe gbogbo gbìyànjú òun kò lè rí pé. Kí ni ọ̀nà àbáyọ ẹ̀ tí Ọlọ́run fi gbàdúrà ẹ̀? Àti ìparí ṣe dùá ẹjẹ́ àṣà àwọn èyí tó kù lọ́la láàárọ̀ lọ́sàn lọ́lẹ̀ lákẹ́ gbọ́ kẹ́ tó mọ béèrè lórí ẹ̀. Ibi tí n bá ti sọ mí lọ. Ibi tí n bá ti ń sọ mí ẹ rí tí ó tù tí ó dé ẹ rí tí ó dáhùn béèrè yín gbà mí ẹ jẹ́ n parí ẹ̀ náà ká tó máa dáhùn lórí ẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run. Ìbéèrè mi kejì ẹ̀dá kan náà bínú. Àgbẹ̀gbà méjì wọlé torí èrò pọ̀ o. Òun rí kan wọn náà sàǹfààní ẹjọ́ wọn ó ṣe kejì Ọlọ́run san yín lẹ́san rí. Alo. Marhaba. Àfáà tí máa ń lọ bí òde
ní òkú ni obi súná bí ìyàwó tí ń gbà ó sọ owó tí ń gbà yẹn sí haram nàbí halal àti gbà apá yẹn sí àlè fọwọ́n tó ṣe àdúrà fún àfíìgbà. sẹ́rí àwọn òde tó bá jẹ́ òde tí ṣẹ̀rí àbáfà bí ká fẹ́ lọ sìnkú sáré mi ní ká délé wá jókòó ẹ má sì mí gbọ́ yìí a fẹ́ lọ sìnkú ní sáré àfà gbọ́dọ̀ tẹ̀lé wa lọ kó mójútó kí làwọn ṣẹ̀rí àtọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ níbẹ̀ kò gbọ́dọ̀ gbowó tó kú bá kú èyí gbowó ń bẹ̀ èyàn tún ṣe fẹ́ni tí èyàn rẹ̀ bá kú ni ojúṣe àfà ni kó tẹ̀lé wa lọ sí tẹ́ kó bá wa sì tó bá ti ṣètò òsìnkú yẹn tí ó fi bá ti súnà ànábì mu irú sàárè tá a gbé láhàdù ni àbí irú èwo lágbé ni àbí ṣàkù ni àbí kinní kan ni bàbá gbé sàárè tán bó la ti gbogbo kalẹ̀ ibo la kọjú ẹ̀ sí tá a bá gbé sí sàárè kí la wí àwọn olórẹ́tọ̀ kan wọ́n gbà ní sàárè bó wọn ti dájú ẹ̀kọ́ ìyàwó wọn fi lélẹ̀ bó wọn ti ṣètò tẹ́ gbogbo àfà ni iṣẹ́ àfẹ́sìn ni àfà bá wá débẹ̀ tán tó gbókun sí sàárè tán tá a da sọ tá a da ìpè bó tán ẹ̀tọ́ ní káfọ́ báwọn yẹn sọ̀rọ̀ Ọlọ́run níbi tó ti gbókun sí sàárè òun kó wọn dẹ́ sàdúrà kọ́ wọn ti pẹ́ sàdúrà fókù bí wọ́n bá ti tú kámbẹ̀ òun kálukú ọmọ lọ nílò rẹ̀ ní sàdákà járíyà lọ́kàn tí ọ̀kan káfọ́ ọmọ gbowó ẹ̀jọ̀ kan súná ṣíṣe ara sí àfà nìkan wá tá a bá pè níjọ súná láyà Nabi sallallahu alaihi wasallam wọn yìí jókòó súná wẹ̀ má dààmú ara yín o ẹran tí wọn bá pa tútù ni wọn ha láyà Nabi o tútù ni wọn ha ọ̀dọ̀ Málìkì láti gbọ́ pé wà yusnahu lahu ta'am a sì ń jẹ sẹ́ran súná wọ́n sì àbí Málìkì la a sì ń jẹ sẹ́ran súná a sì pa àwọn èèyàn kí wọ́n wá jẹ́ ṣe amákaní káwọn afọ wa sọ lóde súná ká má sọ̀rọ̀ kò sẹ́ẹ̀dì fún káwọn afọ sọ̀rọ̀ ńbẹ lóde súná àmọ́ tá a bá ní akóyànjọ àfẹ́ káwọn èèyàn yìí máa ṣe gíbà kẹ́ máa ṣe wọ́nrawọ́nra ẹ bá wa sí ìṣe opportunity pa akóyànjọ kẹ́ ẹ ṣe wáàsí fún wọn kò sí láì fi ń bẹ ìkóyànjọ ohun níjọ súná káwá ní káwọn àfọ ṣe wáàsí ìtumọ̀ nípa sísè opportunity àsìkò àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ yẹn àfẹ́ kásìkò yóò ṣe kíní kọ́ráre kì í ṣe torí kí wọ́n lè gbókọ́ ọmọ jáde o kásìsè opportunity wáàsí fáwọn èèyàn tá a bá wá nítọ̀ ẹsẹ̀ kéde ọmọ ẹsẹ̀ kéde ó kọ́ ọmọ kò sí láì fi ń bẹ pẹ́yìn àfàwọ̀ ẹ bá wá ṣe kéde ó kọ́ tí ọmọ máa jẹ́ ọ̀rọ̀ kútúbà ò sí kútúbà èyí ò sínú ẹ̀sìn rárá kútúbà súnà ò sínú ẹ̀sìn rárá ẹ má dààmú ara yín ẹ̀ líbánú Kùránì ẹ̀ líbánú àdìsí mi ò lọ́rọ̀ jù bẹ́ẹ̀ lọ lórí àmì mi máa ń sàwọn àlàyé lórí ẹ̀ tí máa kúnná ntóbi kútúbà ní ntóbi ti lọ lílọ tó wá lọ yẹ kí kútúbà náà bá lọ èyí ò ti jẹ́ ọ̀rọ̀ kan tí ì ní àyè fún ní alẹ́ yìí mo ti sọ nígbà tí n sọ ọ̀rọ̀ ọmọ títọ́ ní Islam ẹ lọ lè wò nínú YouTube Daru Naim mo ti sọ nígbà tí n sọ̀rọ̀ ọmọ títọ́ inú Islam kí ló bí kútúbà kí ló fata àfi ní ṣe kútúbà mọ́ mo ti sọ yìí wùwà wà yìí náà kútúbà ni wọ́n kó wa àmọ́ ìzáza látìlẹ̀ yìí látò zálà màálùl ní tí wọ́n torí ẹ̀dá kútúbà lẹ̀ tó bá ti tán ó yẹ kí kútúbà náà tán pẹ̀lú ẹ̀ náà ni Ọlọ́run kó san bàbá tó kọ kútúbà lẹ́sàn rí àwọn tí wọ́n kó wa Ọlọ́run san wọ́n lẹ́sàn rí ìgbìyànjú dáadáa wọ́n sì ń gbà náà àsìkò rẹ̀ sì ti lọ lérí ìgbìyànjú wọn kọ́lọ́run san wọ́n lẹ́sàn àwa gbọ́dọ̀ wá ṣàtúnṣe èyí tí ó bá súnà mu lásìkò tí àwa wà yìí ara sí àwọn bàbá wọn náà làwa ń pè wọn ibi táwọn bá ṣe dé làwa ti láti gbéṣẹ́ kọ́lọ́run san ogun wọn lẹ́sàn rí kọjá kálíkì àmọ́ da fún wọn kọjá kí sàárè òye wọn kọ́lọ́run sì gun ọlọ́mọ àlìjánnà àṣẹ tí wọn bá ṣe Ọlọ́run bá mójúkò fún wọn àwa náà Ọlọ́run jẹ́ mi wá ogun kọ́lọ́run fẹsẹ̀ wa lérí dáadáa àti dédé kọ́lọ́run má jẹ́ àṣìṣe lérí súnà bí yóò ti bó ti jẹ́ òde ìyàwó náà àfa lè lọ bẹ̀ kọ́lọ́run mójútó tó bí wọ́n ti ṣe akédùn tèrò bá ṣe pọ̀ kó ṣe wá sí ẹ̀ wá rówó tí wọ́n ń gbà ń bẹ̀ wọn ṣẹ̀ríà Islam kò ní agbowó lóde súnà kò sẹ́ẹ̀dì fún kò ní agbowó lóde igi kò sẹ́ẹ̀dì fún ṣùgbọ́n ọ̀ràn yẹn ti yín ni kẹ́ ẹ tọ́jú àwọn àfa kò dẹ̀ sí ní tó ní kẹ́ ẹ bùn àfa lẹ́bùn kọ́ má gbà bá àfa bá wòde súnà tẹ́ ẹ bá bùn ní nǹkan tó bá gbà kò sí láì fi ń bẹ̀ o tó bá wòde igi tẹ́ ẹ bùn ní nǹkan tó bá gbà kò sí láì fi ń bẹ̀ o mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀dájú ó pé responsibility àwọn àfa gan ọrùn ẹ̀yìn àlè wúmọ̀ lọ́wọ́ àṣẹ ìmọ̀ bẹ́ẹ̀ ni bó láti pè yàn láàfà tó dedicate life ẹ̀ fún àti dàrí kí á mọ̀ ti yín ṣé jẹ́ àfa jẹun tó fúyẹ́ ni àfa tó bá jẹ́ àfa gidi tó ń tòrò ní ọmọ katira bí ti ń katira tó kò ní fẹ́ kí àwọn nàwa fìlù tí ó fi jẹ sọ̀run dẹni ọlọ́run kò ní fẹ́ bọ́ fóun bí ó ti fẹ́ katira yóò fẹ́ ṣe kìyàmù lélẹ̀ yóò fẹ́ ṣe dùá yóò fẹ́ gbàwẹ̀ mọ́ndé òun náà níyàwó ó bímọ yóò jẹ yóò mu yóò ràn mọ́ sùkú yóò fún ìyàwó lóúnjẹ
gbogbo ọjọ́ ayé ló fi kátìrà nítorí kó lè dáhùn fatiwa yìí náfìlà ní í ṣe nítorí kó lè jẹ́ ní ọlọ́run yìí ìbádà ní í ṣe torí kọ́ pé òun ni ìmáàmù kọ́ mọ́ dìdàkudà òun lọ́gbọ́dọ̀ jẹ́ good example fẹ́yìn tẹ́kù lẹ́yìn gbogbo àyàtú tí ẹ̀yin ń lò nítorí kárìkì àmà tí yín lè dá ẹ̀ wá wọ́nà tí ó jẹ́ wọ́nà tí ẹ̀ mú ẹ̀ mọ̀ pé òun lọ́sọ̀ pọ̀lọpọ̀ afá dìdàkudà díẹ̀ kọ́ ẹ̀yin sojú ṣe fáwọn afá ni jíjẹ mú àfá èwo ní dá sínú yín ní nílò àwọn àfẹ́sìn tọ́jà àfá gidi àwọn afá súná èwo ní dá sínú yín ọ̀nà tí wọ́n tún wá fẹ́ máa gbà bọ̀ wọ́n ní nǹkan ẹ̀ má di tí a bá lòdì súná tí a bá bọ̀ wọ́n ní nǹkan ẹ̀tọ́ wọn ni tí a bá lòdì igi tí a bọ̀ wọ́n ní nǹkan níbẹ̀ ẹ̀tọ́ wọn ni àmọ́ ṣẹ̀ríà ò ní kí wọ́n lọ sọ pé ọ̀yá bàbá ti wòde súná ẹ gbọ́dọ̀ san iye báyìí tá a bá wòde igi ẹ gbọ́dọ̀ san iye báyìí ìtí mò ń try láti ṣàlàyé mbẹ ni pé tí a bá bù wọn ní nǹkan lóde súná ẹ̀tọ́ ni kí wọ́n gbà tí a bá bù wọn ní nǹkan lóde igi ẹ̀tọ́ ni kí wọ́n gbà àmẹ́tọ̀ sọ pé dandan nǹkan báyìí la gbọ́dọ̀ gbà la gbọ́dọ̀ ṣe bó ti jẹ́nu lẹ́yìn náà ẹ tọ́jú àwọn afá o tó bá jẹ́ afá súná ìtọ́jú àwọn afá súná dọ̀ ọgbẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi o ẹ mójútó láìfù wọn ẹ mójútó jíjẹ múmu wọn aṣọ wíwọ̀ wọn ọmọ wọn lílọ iléèwé ilé tí wọ́n gbé oúnjẹ tí wọ́n jẹ mọ́tò tó da dírẹ́fà tó da kẹgbà fún wọn èyí ò ní ó jẹ́ kẹ́sìn ọlọ bó ti yẹ kí kọ́ lọ àwọn náà sẹ́mi inú ìfọ̀kànbalẹ̀ afá mi mú òdodo ntí ọ̀jẹ̀ lójú dídàkudà àìmọye àwọn afá ló dérí sírísí ẹ̀sìn ilẹ̀ fáwọn èèyàn nítorí àti gbowó lọ́wọ́ àwọn èèyàn yẹn wọ́n lè pé ẹ̀rọ mi wá wọ́n lè pé ẹ máa ń nomi sókè wọ́n lè pé ẹ máa ń kásìfì wáìtì wá wọ́n lè pé ẹ máa rúkú kẹ́ ẹ máa nàró kẹ́ ẹ máa làágùn tẹ́yìn ní nígbà tí ilé ìmọ̀lú ni àwa gan mọ̀ pọ́lọ́ ń sọ̀kalẹ̀ bí àzíkiri tá a ṣe torí owó ní wọ́n fẹ́ gbà lọ́wọ́ yín ni ọlọ́run kankan sọ̀kalẹ̀ sí ọ wàhálà tí wọ́n fi ọ́ ṣe lọ́nà ọ̀la yẹn ò nítumọ̀ kankan káwá rò pé àzíkiri kan tó ṣe gbogbo kìíní yẹn tó bí owó pọ̀ ńbẹ yìí tẹ̀sí fi dìdàkudà ńlẹ̀ Yorùbá owó tẹ́lómi ń wá fà á ẹ bá lọ́nà jẹmọ́yọ́ jẹ tí ń tà ń jẹ bá tán tà jẹ gbé bá fọ bá rí tí ó jẹmọ́ ẹ̀yìn tẹ́ jẹ́jẹ́mọ́ rẹ̀ sí àgbákò yóò máa jẹyìn lọ níran ọ̀hún yóò sì máa dérí sí ẹ̀sìn fún yín ẹ̀sìn yóò máa lábẹ́ ìsìlámù ní ọkọ̀ tí yóò máa sírísírísì nǹkan bẹ́ẹ̀ bá dé mọ́sálásí mi báwọn míì ti ń ṣe ẹ mọ̀ pé àwọn eléyìí ti kó onú ìsìlámù pátápátá kò lẹ́sìn tó jẹ́ káfọ́ òkèrè tiẹ̀ fún wọn owó tó fẹ́ ṣe kínní tó fẹ́ gbà lọ́wọ́ wọn ni tó ẹbí ẹ̀yin náà ṣètọ́jú wọn ẹ sì jẹ́ kó wọ́n fẹ̀sìn òdodo hàn yín ẹ sọ fún wọn pẹ́sìn òdodo lẹ́ni ìdíkẹ́ tọ́jú àwọn afá ayé yìí ò sí lónìí níta ìrẹ́ bá wà máa sọ ẹ máa gùn jù báyìí lọ. ọlọ́run ṣe rọrùn tó salamu alaykum wa rahmatulahi wa barakatuh ẹ má bínú hello ẹ má bínú pa áńgì láti Nàìjíríà ẹ má bínú direct. aleykum salaam. ẹ lẹ́sà o. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ọlọ́wọ́n bá ń fẹ́ràn yín ọlọ́wọ́n bá ń kí yín ọlọ́wọ́n bá ń kí yín. mo fẹ́ mú àbá kan wá ní nítorí pé mo ti sọ fún èèyàn kan náà pé mo ò ní ráyè mo ti ń pè ráyè ìgbé kọ́ọ̀lù mi bọ̀ mo wá wò pé n bá ráyè ìwọlé because alákọ̀ọ́kọ́ náà ìkọ́nú ẹ̀ ọ́ ti sọ̀vẹ̀ wípé lórí alcohol wọ́n ní pé ọmọ akẹ́kọ̀ọ́ láti televise live lórí save your soul so that our tá ní access láti lè máa wá sí alcohol alẹ́ ní ọ̀pọ̀ láti máa. bí o ti ṣe ṣe lọ́wọ́ yìí o àwọn yẹn ti fọkàn sí o àwọn yẹn ti fọkàn sí o. ó fẹ́ kí ṣe kọjọ because nígbà tí mo wo ìrún tó kí fún wọn ní ìdí tó ń sọ níbẹ̀ pé àwọn ọmọ tó jáde nílé kéwú àwọn ni wọ́n máa àwọn ọmọ lé kéwú wọn àwọn náà máa ń kí tàràwì fáwọn. bẹ́ẹ̀ni àwọn yẹn ń kí tàràwì fún wa bẹ́ẹ̀ni àsìkò bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni so irú àwọn nǹkan yẹn ẹ ṣe jọ kẹjẹ kí ẹ máa jẹ kọ ẹ máa showcase àwọn product yín yẹn kẹyẹ káwọn èèyàn máa rí because èmi ti witness ìkan rí tí mo wò lórí YouTube nígbà tẹ́ ẹ ṣe wàlímọ̀ fáwọn ọmọ ẹ̀ táwọn ọmọ ẹ̀ ṣe presentation àwọn ọmọ ẹ̀ and I'm very very impressed pẹ̀lú gbogbo nǹkan tí mo rí so ẹlòmíì ò dẹ̀ rí àwọn nǹkan báyẹn because ẹlòmíì kan sọ̀sọ̀kúsọ níbi tí kò ti rí nǹkan because ìjọ́ tèmi ti kọ́kọ́ rí tí mo wò lórí YouTube tí mo rí presentation àwọn ọmọ yẹn táwọn ọmọ yẹn ń sọ̀rọ̀ mo rí pé international standard tí mo bá pàdé níta òun làwọn ọmọ yẹn fi ń sọ̀rọ̀ so àwọn ẹlòmíì ò dẹ̀ mọ̀ mo fẹ́ kẹ́ jọ torí Ọlọ́run ẹ jọ kẹ́ máa gbogbo àwọn kan báyọ̀ produce jáde ní school yìí yẹn. kọ́ máa broadcast yẹ. kọ́ máa jẹ́ pé kọ́ máa jẹ́ pé àwọn èèyàn kọ́ máa sọ̀sọ́kúsọ nǹkan tí wọ́n ò mọ̀ because èèyàn ò ní máa mọ èèyàn ò ní wá bí kan kò ní rí nǹkan á
kàn máa sọ nǹkan tí ò rí. Ìjọba mi rí àwọn ọmọ tí wọ́n ṣe wà nímọ̀ àmọ́ náà láàrin wájú àmọ́ àwọn náà wà ń bẹ̀ níjọ́ ẹ̀ lórí YouTube tẹ̀wọ́n kan ṣọ́ọ̀tù kìíní báyìí ni. Ó jẹ́ kí gbogbo àwọn ọmọ tó ń sọ̀rọ̀ ọjọ́ yẹn pẹ̀lú Lárúbáwá pẹ̀lú English wọ́n ṣe ń sọ̀rọ̀ gan inú ní dùn. Tó gbogbo àwọn ọkọ ẹ̀ jẹ́ káwọn èèyàn máa rí. Ó máa àwọn tó ẹ pé wọn ò ní kankan wá máa fọwọ́ gbá wa lójú. Ẹ jẹ́ ká máa rí product yẹn tí àwọn náà máa lè gbà fáwọn èèyàn pé ó kì í lọ́wọ́ kọ́ báyìí kọ́ máa rí bẹ́ẹ̀ bó ṣe jẹ́ kó rí kó má jẹ́ ká máa fọwọ́ dán bo nǹkan tó da lọ́wọ́ àwa ní nǹkan tó da lọ́wọ́ àwọn tí ò ní nǹkan tó da wọ́n máa fi rú wa lójú. Nǹkan náà ní yẹn náà káà náà máa ṣókèsè bí ọkọ̀ bá ti sọ̀rọ̀ káà náà lókè àwa náà ní nǹkan bá wà kárakára náà rí. Alẹ́ máa tún máa gbogbo alẹ́ tún máa lọ síwájú sí i. Ẹlẹ́kejì ní pé ìbéèrè mi gangan ní pé èmi àti èèyàn kan kírun fún wa ní irun astri ló ń kí. Ó wá ó ń jọ bí ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ké ó ń jọ bí ó. ìyanu sókè díẹ̀. wọ́n á sọ pé kò yẹ kó ń kà síta àtàǹgbọ́ but ó ń sọ bí ó ń jẹun báyìí ní ìmọ̀ bí mo ṣe lè sọ. Ó ṣàwá sókè tìǹtìǹ ní kò pariwo. Kò pariwo. Mo á fẹ́ kí àwọn ṣèkò akọ́bá mi yànnà náà because ó dà pé mo gbọ́ lẹ́nu wọn nínú àlàyé lórí ìrun wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ tó mo fẹ́ kẹjọ kọ́tẹ́ kí ni àwọn ẹni tó wá ń bèrè lọ́ọ̀ mi wá sọ pé kí ẹ̀rí tèmi rí gbà wọ́n á ní mi ò lẹ́rìí pé bọ̀ mo gbọ́ lẹ́nu ṣèkò wá pé èèyàn lè ṣe tó wà pé wà lára àsúnà. Ànábì máa ń ṣe bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan tí bá ń ka kéwú táwọn tó wà lẹ́yìn ọmọ gbọ́ níbi títí ka kéwú jẹ́jẹ́ yóò máa kà ń gbà mí táwọn tó wà tó tó lẹ́yìn ọmọ gbọ́ tí yínká fadhalika sunna ó ti di sunna bá nàbì ti sẹ́wọ̀n bẹ́ẹ̀ yẹn náà bá ṣe bẹ́ẹ̀ ọ wà lè sunna tá nàbì ṣe tí ìsìnkú ṣe mistake ni o bẹ́ẹ̀ yẹn bá ṣe mistake ó fi kọ́run nù àmọ́ tí ò ṣe mistake tó máa ma ṣe bẹ́ẹ̀ ajá sí pé ó lo sunna tá nàbì náà tó lónìí ni kò sí láì fi bẹ́ẹ̀ Ọlọ́run san yín lẹ́san rí gbogbo ọ̀rọ̀ fẹ́ tẹ́ sọ ṣáájú Ọlọ́run nífẹ̀ẹ́ yín ahabbakumullahu alladhi ahbabtana fihi Ọlọ́run tẹ́ torí ẹ̀ nífẹ̀ẹ́ wa yóò nífẹ̀ẹ́ yín náà àti gbọ́ ogun tẹ́ sọ á nìkan ṣiṣẹ́ lórí ẹ̀ jazakumullahu khairan. Ọlọ́run àṣírọ̀rùn lórí títí ìtọ́sọ pé ká máa tẹlifáìsì yẹn náà Ọlọ́run àṣírọ̀rùn ẹ má bínú bẹ́ẹ̀ ṣe. gbogbo tarawih wa. àti àmà interview àwọn ọmọ skul yìí. ó ṣe ní kárí mi ni. Kárí mi kọ́ afẹ́ interview àwọn afẹ́ interview. àwọn ń ṣe bá dà ní. Bẹ́ẹ̀ ni a máa interview. ṣe bá dà ní àwọn tí àwọn èèyàn ń rí wò nípa wa lórí YouTube yẹn ìtọ́ wà lẹ̀ tí ò jáde pọ̀ jù bẹ́ẹ̀ lọ. kó tó di pé YouTube bẹ̀rẹ̀ nísìn mo ti bẹ̀rẹ̀ ṣe dáwà 2007 ni mo ti bẹ̀rẹ̀ halkọ 2007 mo ti bẹ̀rẹ̀ halkọ gbogbo tí wọ́n wò lórí YouTube yẹn kọ́lá kò pín sí ọdún méjì omi wọ́n rìkọ́dù ẹ̀ omi ọ̀sọ́ èmi ń ṣiṣẹ́ lọ ni mi ò tiẹ̀ wádìí pé wọ́n rìkọ́dù àwọn èèyàn lọ́wádìí bí ti ń dé YouTube àwọn èèyàn ní ṣe kọ̀ọ̀kan mi ìtọ́kẹ̀ mi tọ́ gbọmọ láyà mi ni pé iṣẹ́ tí mo fẹ́ jẹ́ kí n ṣe kí ni kí n jẹ́ wọ́n rìkọ́dù wọn wá ọ̀kan mi ń ṣe tèmi lọ ní bá gbọ́ kọ́lọ́n fi báràkà sí kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ayé ò nítumọ̀ lọ́dọ̀ mi kò nítumọ̀ Ọlọ́run san yín lẹ́san rẹ̀ mọ̀nà tó dá lẹ́ mú wá o torí àǹfààní àwọn míì náà tí ó sáǹfààní bẹ́ẹ̀ n ta ń pè ní dáwà ní ìpè yàn sórí ọ̀nà tọ́lọ́ gbogbo bí tọ́wá yẹ kóhùn òde ọ̀yẹ kóhùn òde bẹ́ẹ̀ kò sí láì fi bẹ́ẹ̀ jọ́ta náà bí ọbẹ̀ rẹ̀ dáwà ó gírí òkè sàfà lọ òun náà lọ bí ọ̀gá nílò pariwo alo máìkì njọ náà díẹ̀ náà bá fẹ́ ṣe dáwà bí tó bá ga jùlọ yẹ kí èèyàn lọ́kọ̀rọ̀ lè pariwo ń bẹ́ kò sí láì fi bí èyí hùn bí Facebook bá ga ẹ pariwo ń bẹ́ bí YouTube bá ga ẹ pariwo ń bẹ́ bí mi bá ga jùlọ ẹ lọ bẹ̀ lọ pariwo tí ń jẹ́ dáwà náà nù à ń pè èèyàn náà nù ọ̀rọ̀ yẹn yé mi kọ́lọ́wọ́ san wọ́n lẹ́sàn rí ọ̀rọ̀ rí wọ́n sọ. Àmín. Salamu alaikum warahmatullahi wabarakatuh. à ń gbọ́ yín sà. àkọ́kọ́ fẹ́ kí àfa wa. Ọlọ́run bá mi kí yín o. Ọlọ́run kí ọba ṣàlékún ìmọ̀ wọn. Àmín. kí Ọlọ́run jẹ́ kí ìmọ̀ náà kó dojú mọ́ wọn lójú. Àmín. gbogbo ohun tó ti ń jáde lára wa ní èyí tí mi àti èyí tí ò mú kí Ọlọ́run kí kó bá fi àlùbáríkà sínú ẹ̀ fún wa. Àmín. ìbéèrè tí mo fẹ́ béèrè òun ni nípa credit card. A ní àwọn kankan tí àwa tí a wà ní òkèèrè tí a tètè máa ń gbà lọ báńkì tí wọ́n pè ní àwọn credit card tá a máa fún wa yẹn. credit. wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ ní
inú àwọn fídíò tó ti ṣe láti jẹta kò sọ̀rọ̀ lórí credit card rìbá ni ìlú òyìnbó làwọn náà ń gbé rìbá ni kò sí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó tí wọ́n tún lè máa bá wa yanjú lórí yẹn wọ́n ti clear fún wa. ìbéèrè tí mo fẹ́ béèrè òun ni pé ẹni tó ti gbà á lápèjúwe tí kò mọ̀ tó fi gbà á ọ̀dùnmá tí mo gbọ́ náà wọn ó wá sí bí sars bá wá sí mo wá pinnu pé credit card yìí ò rí dì fi di tí olówó fi mọ continue fi mọ lọ́jẹ́ kí yẹn kó lọ dá padà. màá náà mo fẹ́ béèrè ìbéèrè pé ẹni tí ó gbà á tí kò mọ̀ kó nígbà tí ó fi gbàgbé àpèrè bá ní tó wá dá padà ṣé eré ẹ̀ kò sáà ní ẹ̀ṣẹ̀ kan lọ́dọ̀ Ọlọ́run. kó ṣe tábọ̀ Ọlọ́run fèrèjì ó ní ìdí tábọ̀ kọ́lọ́run fèrèjì torí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dáwọ́lé nǹkan àfi kó wádìí pé kí ni ìdájọ́ Ọlọ́run lórí ẹ̀ àìwádìí kí ni ìdájọ́ Ọlọ́run ẹ̀ṣẹ̀ kan lè yóò ná. tó tó Ọlọ́run. èkejì ìbéèrè mi kejì òun ẹyọ kan la lè gbà wọlé o èrò pọ̀ nílẹ̀. ara Kútọ́nù làfà yìí wọ Amẹ́ríkà ló ń gbé. ti lajú. wọn fẹ́ gba èlé kan lẹ́sẹ̀ pé wọ́n bá ti gbé fún ẹ owó tó bá wà lé ẹ tó bá ti di ìparí oṣù yìí tó bá ná òun náà ló máa dá padà síbẹ̀. àwọn tí a ń ṣe yóò fún yín sínú owó rìbá wọn tí ń ṣe ní àbówó tó mọ́. yìí tó ń sọ ìyàwádà náà ń ṣe o tóṣù bá ti ẹni sùúrù mo mọ̀ ń pa ẹ̀ tóṣù bá ti pé tẹ́ ẹ̀ bá san tóṣù bá pé kí ló máa ṣẹlẹ̀. èlé ogun. ẹyọ tí oṣù bá pé wọn kàn fi penalty sí fún mi. penalty. èlé nánu kọ́lá wọn san yín lẹ́sàn rẹ̀ èlé. ó fẹ́ dúdú ojú ayé salamu aleykum warahmatullahi wabarakatuh. kò dúdú ojú ayé bó ti yé mọ ló fi sọ kò dúdú ẹnìkan bó ti yé mọ ló fi sọ. salamu aleykum. àti àwọn ṣèkò aláǹlá yé. Ọlọ́run san yín lẹ́sàn rẹ̀ àbá tó fún mi. tí ó ń pín ẹ̀san kọ́lọ́run tó bá mi san yín lẹ́san olóore. àmín. ẹ bá wo ọmọkùnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ̀rí kó jẹ́ ń jù gan ó jẹ́ ẹni tẹ́ fún ní o. àyírọ̀ oúnjẹ mi wá sí yẹn bọ́ sí gbogbo wa lára ní. ó bọ́ sí gbogbo ẹ̀ lára. Amina. Àwọn nta gbọ́ nínú àwọn àárín ọ̀rọ̀ yìí àdéhùn múlẹ̀ wọ́n ní tọ́lọ̀ ń bá lóun fẹ́ràn lágbájá ọmọ lágbájá ọlọ́run wà níyà yóò àlùmọ́lá pé ìgbé ọlọ́run ìrúkú fúlá báwo ibú ẹ máa nífẹ̀ẹ́ ni o dáadáa ni ẹ nífẹ̀ẹ́ ni. ó wá sọ wá lè wù kọ́ta wá kórìíra tó àná ó nífẹ̀ẹ́ yín rẹ̀ tẹ̀lé torí kò dó ó gbọ́dọ̀ fojú hàn ní. Allahu Akbar. ó nífẹ̀ẹ́ yín rẹ̀ tẹ̀lé ní. Àmín. bákan tó gbọ́ pé wọ́n tọ́nà bá lóun kú rẹ̀ nìkan náà ọlọ́run ni èmi lágbájá èmi ọlọ́run mo kórìí lágbájá mo lágbájá lórí ẹ kórìí ọlọ́run wàá ṣe ọ̀rọ̀ ti yín bẹ̀. Alhamdulillah. Ọlọ́run fẹ́ràn yín. Naam. ẹ jọ ẹ bá wa gba àwọn jẹmọ́ wa nímọ̀ràn o. Naam. àdúrà dáàdi yín gbà lórí yín mùsọ́nà lánàá o. Allahu Akbar. ó tù wá gbà lórí yín láàrin yín báyìí o. ẹ bá wa sọ fún àwọn èèyàn wa ẹni tó lọ́mọ tó jẹ́ pé nìkan tó lọ́mọ ẹ̀tọ́ ẹni tó jẹ́ pé àwọn ìtọ́mọ kán mọ bẹ́lọ̀ fún àwọn ọmọ wọn. Ọlọ́run sọ wọn láàfáà súnà kò sọ wọn láàfáà tí ò ní dẹ̀sìn ìlú yìí. ẹ bá wa gbà wọn mọ̀ràn àdúrà tí yẹn bá ṣe fún ọmọ èèyàn máa ń mú ọmọ èèyàn wọ́n ṣe àdúrà fún ọmọ Islam jogún ńlá yìí wọn ẹ̀dá kòkó náà ẹ̀dá bá wa tọrọ àlùbáríkà Ọlọ́run
fún ọkùnrin tó jókòó lẹ́gbẹ̀ẹ́ yẹn kọ́nà kó jọ owó bàjẹ́ owó ayé ọlọ́wọ́n jẹ kó kàn ó. àmín 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 ọlọ́run bàbá lẹ́kẹ́ ọlọ́sàn yín lẹ́sàn rẹ̀ gbogbo ẹni tí ń bímọ nínú tí jẹ́ kọ́ mọ́ ya dáadáa òun ni kò bí ó ṣàdúrà fún òbí àdúrà tó bá ṣe lérí ọmọ gbígbà ni gbogbo àwọn ànábì ọlọ́run gan ṣàdúrà fáwọn ọmọ wọn ni ẹ wo ànábì Ibrahim ńgbà tọ́lọ́run ṣàdúrà ọlọ́run sọ pé adán Ibrahim wò ńgbà ọ̀yá lọ́wọ́ ní ọlọ́run wà min dhurriyyati àtàwọn ọmọ mi Ibrahim ọ̀fọ̀rọ̀ ọmọ ṣeré ànábì Zakariya ńgbà tí ń ṣàdúrà ó ní ọmọ tí yẹ̀rìthù ní tí ó jogún mi wọ́n yẹ̀rìthù min ali Yakub tí ó jogún àwọn ọmọ Yakuba waj'alhu rabbi radiyya sí lọ́mọ ẹ̀yọ́nú ó dìdí tọrọ nùbúwà fọmọ rẹ̀ torí báwọn ọmọ ànábì Yakubu ti jẹ́ ànábì káwọn ọmọ tòun náà jẹ́ ànábì ìgbà tí Ibrahim fẹ́ kú bí àwọn ọmọ rẹ̀ pé ma ta'buduna min ba'di tí ń bá lọ tán ẹ̀sìn wọlé ma sí lẹ́yìn mi qalu na'budu ilahaka wa ilaha abaika Ibrahim Ismaila ilahan wahidan wa nahnu lahu muslimun wọn láàmà sí lọ́wọ́ ọba tiẹ̀ ọba Ismaila ọba Síákà ọba kan ṣoṣo láàmà sí ẹ rí i pé gbogbo àwọn ànábì Ọlọ́run mójú tẹ́yìn gbogbo àwọn ẹni Ọlọ́run náà máa ń mójú tẹ́yìn wọn ni gbogbo àwọn tá a bá ń gbọ́ wá sí ẹjẹ́ mójú tẹ́yìn ẹ̀yìn wa làwọn máa wá nínú àdúrà tẹ́ máa ṣe ni pé Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama àdúrà nù ni ẹ sì máa fi kún pé kọ́lọ́wọ́n sọ àwọn ọmọ yín láàfáà súnà àwọn ọmọ mi Ọlọ́run ṣe wọ́n láàfáà súnà ọmọ ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run ṣe wọ́n láàfáà súnà jazakumullahu khairan Ọlọ́run bá ń san yín lẹ́san rí salamu alaykum wa rahmatulah. afa Saidi ẹ pé afa bàbá o ọmọ bàbá ẹ pè wọn o. àfẹ́ wo. afa Jami bàbá. tọ́. ẹ rántí pé wọ́n pè wọ́n rí ṣèkì bá sọ̀rọ̀ o tí ṣèkì bá lọ tán ká má gba yín mú tọ́. Ọlọ́run sẹ wọ́n sì ní ká ṣàdúrà fún Afa Saidi Ọlọ́run bá dúró tì yín o àmín Ọlọ́run dáàbò rẹ̀ bò yín Ọlọ́run fi sọ rẹ̀ sọ yín yóò fàbò rẹ̀ bò yín yóò fi sọ rẹ̀ sọ yín Ọlọ́run fàbò rẹ̀ bò yín yóò fi sọ rẹ̀ sọ yín jazakumullahu khairan. tó ẹ ṣe púpọ̀ sáà wà lẹ́kùn sáà tó bọ̀rọ̀ kan tó. fájìrì tí ń túbọ̀ fa ẹ mẹ́jọ àsìkò rán ọbọ̀ mọ́ wa lọ́wọ́. àsìkò rán lọ ajá ká gba kọ́ọ̀lù méjì sí i kàdé pojú ètò òde torí pé àṣùbà ànípẹ́ kí àṣùbà ní ibi báyìí lọ mọ́ torí ajá ká gba méjì sí i ẹ̀yin tẹ́ ń pẹ́ má bínú ẹjọ́ tó lọ́lọ́ láti inú àwọn ará Amẹ́ríkà ń dùn gidi gan ni. àwọn ni wọ́n lálẹ́ yìí. àwọn náà lálẹ́ yìí inú wọn dùn pé àwọn gbogbo òlu ti sùn pátápátá àwọn Amẹ́ríkà àwọn nìkan ni wọ́n ń jẹ àǹfààní ẹ̀. bá ti dáhùn bí ìbéèrè méjì sí kálọ̀ palẹ̀ má fàṣùbà. bẹ́ẹ̀ni salamu alaykum wa rahmatulahi wa barakatu. salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. màá ní kí n ṣe sálámọ̀ sí sheik wa ni sheik Muhammed Eleha. Ọlọ́run ọba nífẹ̀ẹ́ yín wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a dúpẹ́ lórí ìgbìyànjú ẹ̀sìn tẹ́ ń ṣe. Ọlọ́run ọgbà ẹlẹ́sìn fún yàtọ̀ wa náà. aláwọ̀ àmì. náà àti Amẹ́ríkà mo ti ń pè mo ní kí n sáré sọ ọ̀rọ̀ kan lórí ọ̀rọ̀ credit card yẹn ni. naam. mo ní experience kan. naam. so for other Muslims láti ní bóyá kì í ṣe experience mi so that àwọn èèyàn tó kù wọ́n lè tún jẹ àǹfààní ẹ̀. mo ní bank tí mo ń lò so àwọn bankers ni àwọn tó jẹ́ account manager wọ́n máa ń dìfẹ́ mi kí n gba credit èmi kéré àti ilẹ̀ ni mo ti ní àgbọ́yé nǹkan bẹ́ẹ̀ yẹn so mi ò ń fi mi prefer kí n ṣiṣẹ́ kí n struggle tó ti yé yín. kí n tó ìgbà tó ṣàbẹ̀rẹ̀ sí ní press mi èyí kan tó bá tásìkò kan wàá fẹ́ ra lé wàá fẹ́ ṣe gbàmọ̀ wàá fẹ́ ṣàwo wọ́n ní kékeré mo ti rò pé ntọ́lọ́run bá pèsè fún mi téèyàn bá lówó ẹ̀ lọ́wọ́ cash wàá ra lé. bẹ́ẹ̀ni. àdúrà lèèyàn máa ń bẹ̀ èèyàn náà lèèyàn máa ń bẹ̀. ṣé bí wọ́n bá dẹ̀ dúró tọ́ lọ́run èèyàn ní gbogbo òfin. ìgbà tó ṣà press mi títí pé kíníkan ṣáà òkè mú credit wọ́n bá ní kọ́ méèlì mi káàdì sí mi. ṣé rí ọ̀sẹ̀ tí mo gba káàdì yẹn mò ń tó ṣe fún general people láti mọ̀ ni pé kí gbogbo wa ká make up mind wa wàláì tàláì small bill line nàìjíríà more than $800 fine ni mo gbà lórí mọ́tò mi nìkan. wàláì mo fọ́ náà búra iṣẹ́ èmi dẹ̀ ní nǹkan kan tí n bá gbé ìgbésẹ̀ kan ní ayé tí n bá gbé ìgbésẹ̀ kan báyìí tí n bá ti rí pé nǹkan kan ṣẹlẹ̀ ní
mílíọ̀nù àbí lọ́sẹ̀ tí mo gbé gbèsè yẹn mo máa padà sọ́dọ̀ náà ni mo mọ̀ sí nǹkan kan ti ṣẹlẹ̀ yẹn mi ò ní bẹ́ẹ̀ náà ni the same other thing bóyá tí bá ṣe nǹkan kan tí mo rí pé kò dáa tí bá ti rí any something àbí tí mo rí pé kíní kódà kó má yé mi pé kò dáa mo máa because bí kíní yẹn ṣiṣẹ́ kò ṣe mi ì lé even lóṣù ọdún kan gan o lè má gba tó bá mọ wí ara ẹ̀ tó ambulance gbogbo tí mo ṣe yẹn mi ò mọ bó ṣe ń ṣẹlẹ̀. tó ọlọ́run á sọ yín lẹ́sàn-án bírọ́dà wa torí pé ìròyìn pọ̀ nílẹ̀ tó ń pè wọlé a lè fi bẹ́ẹ̀ ẹ tètè mú kó nílẹ̀ a lè fi láyè púpọ̀ torí pé àṣùbà ti fẹ́ wọlé ń bí. káwọn èèyàn yàyà ibi tí mo lọ ní pé káwọn èèyàn mi kọ máa ìlú wa. kọ́ máa gbà náà lè máa sọ advice yín fún wọn. kò dáa ní period kéèyàn mọ̀kùn ẹ̀kú ọ̀bẹ kéèyàn ṣiṣẹ́ kó bẹ lọ́hùn. jazakumullah khair. tuwú ẹ̀jọ̀ nǹkan tó bá fẹ́ ṣe tó bá fẹ́ ra lé bẹ lọ́hùn ọlọ́run ló ń pèsè owó fún yàn ọlọ́run ló ń ṣínà téèyàn fi máa ṣe nǹkan ńlá. tó ẹ ṣe púpọ̀ sá o ẹ ṣe púpọ̀ sá o. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. tó ẹ jẹ́ ká gba last call yìí láti Dubai ní àbí mo jẹ́ lélẹ̀ ẹni tí mo gbé ok ìlú mi ìtúrò rẹ̀. salamu aleykum warahmatullahi wabarakatuh. wa aleykum salaam warahmatullahi wabarakatuh. ẹ jọ ń tọ́lọ́ lẹ́yìn tí bá wa béèrè yín torí ọlọ́run bó dẹ̀ yẹ pé fẹ́ kí ṣèkì ní ṣókí torí ànásìkò torí ọlọ́run. àkọ́kọ́ kò ní tí mo fẹ́ sọ nípa ṣéèfì sọ nípa ọ̀rọ̀ tí wọ́n sọ pé fatwa àti hukumu tí ṣéèkì gangan mo fẹ́ bá sọ̀rọ̀. mo wà pẹ̀lú yín mọ̀ ń gbóyin ọlọ́run san yín lẹ́san rẹ̀. so òun náà ní pé tí ó yẹ ká ṣe fárkù láàrin tí ẹ̀dàkùn ọmọ kíwú náà ní àwa náà. faddal. tí ó yẹ ká ṣe fárkù láàrin tí à ń pè ní hukumu àti fatwa. naam. torí pé fatwa tábà sọ pé hukumu ó jẹ́ nínú àwọn hukumu tó wá bíi sawabit nínú Qur'an. amúrù nínú Qur'an ẹ̀sìn. ó wà màálùmù pé haramu ni. bẹ́ẹ̀ni. àwọn tábà sọ fatwa àwọn nǹkan kan gbọ́dọ̀ ti wọ̀ ká tó lè pè kíní yẹn ní fatwa. bẹ́ẹ̀ni. àwọn afa kan wà nù. bẹ́ẹ̀ni. alqasdu alhalu. bẹ́ẹ̀ni. àti níyà àti hal adé rí i pé Ibn Abbas náà ṣe. nígbà tí àwọn méjì kan lọ bá Ibn Abbas. rahimahullah. tí wọ́n sì bèrè lọ́wọ́ ẹ̀ tó sì fún wọn fatwa kí àtọ̀tọ̀. bẹ́ẹ̀ni. so àwọn afa tí wọ́n ṣe fatwa ní ṣókí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ òun náà ní pé wọ́n wo àwàlù ìlú tí wọ́n ti ń ṣe fatwa tí ń já kọ̀kọ́. bẹ́ẹ̀ni. wọ́n á wo ẹni tí wọ́n ń ṣe fatwa fún ó délẹ̀ kejì. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé wọ́n á wo níyà ẹ̀ tó bá jẹ́ wípé ó ṣe tàháyùlù ní gẹ́gẹ́ bá wọn fà ṣe máa lò so wọ́n á mọ́lá ìbínà kéde kọ́sídì bẹ́ẹ̀ni. so wọn ò nílò in tó gbé wá yẹn wọ́n fi ṣe kí ni wọ́n fi fìyà jẹ òun ní gẹ́gẹ́ bí kọ́ídà tá a ní lọ́dọ̀ Imam Malik gbé sọ pé mínísítà àjálà ṣe àǹkọ́bílà àwa ni ọ̀rìmọ́ bí àyàní ọ̀nkìmá bí ṣèdìmánì kàmáńkọ́ so ìyẹn ò jẹ́ àkọ́kọ́ tí mo fẹ́ yanjú òun náà ní pé ìlú agbọ́dọ̀ ṣe àyìn tìbárù lórí ọ̀rọ̀ tábà ń pè mo rí lè gbádùn ọ̀rọ̀ yín tí ẹ ṣe Ọlọ́run bá san yín lẹ. wa iyyakum wa iyyakum. ẹ mọ̀ sálà Islam. torí pé wàhálà wà nínú ilẹ̀ Yorùbá báyìí. bẹ́ẹ̀ni wàhálà gidi. kódà wá sí akẹ́kọ̀ọ́ níta ẹ̀rù ń bà wá pé bó láti padà sílé tá a padà rọ̀. ẹ máa bọ̀ náà ni ìgbẹ́ náà làánà wà. ọdún Kùránì bí afa kan ṣẹ̀ṣẹ̀ program tọmọ òun náà bẹ̀rẹ̀ sí ní lọ àdìsí lọ́rùn oníkan jájá oníkan gbogbo náà dáadáa báwọn ó bẹ̀rẹ̀ sí ní lọ gbogbo ẹ̀ lọ́rùn àmọ́ yìí nǹkan la fẹ́ lò ní pé ẹ dákun torí Ọlọ́run a ní ti sọ́búrù àti mùsọ́bára torí pé tí a bá ń bá èèyàn sọ̀rọ̀ nígbà míì wọn ò ní jẹ́ kó gbà kódà ká máa sòótọ́ fún. so gbogbo àwọn nǹkan mo fẹ́ kẹ́ ẹ ṣọ́ mo mọ̀ yín dáadáa ọmọlé mi náà sà so ọmọlé mi ní àmọ́ á padà ríra tí ń sọ pé mi náà ni mo kò ṣá àwọn. barakallahu fikum. kí n òun náà ní pé ẹ dákun torí Ọlọ́run ní Nàìjíríà pé téèyàn bá ń ṣe fatiwa jẹ́ kó yá àwọn èèyàn wá wípé fatiwa òun ní khususi yàtọ̀ sí hukum. Assalamu alaikum warahmatullahi Ọlọ́run bá dúró tì yín. barakallahu fikum Ọlọ́run san ilé san rí barakallahu fikum. barakallahu fikum náà ẹgbẹ́ béèrè mi. kí tó gbà sí. ó ti tó. tó. ẹdẹ ni èlò. eré yẹ̀dá ló. tó. pé láti Dubai lẹ́ẹ̀kan. ẹ ó dà pọ̀ láti Dubai ní tó kọ́ sílẹ̀ nǹkan. ẹ̀dá ló. hello salamu alaikum warahmatullahi wabarakatuh. hello salamu alaikum. nẹ́tíwọ̀kì yín ò gbádùn. ẹ̀já dàdú. tó
kọ́lọ́wọ́n bá jọ máṣá ṣe rọrùn adúgbò ọ̀pọ̀lọpọ̀ lọ́hùn alhamdulillah ó dánilẹ́kọ̀ọ́ tẹ́ ṣe fún wa ṣe àmín àmín ọlọ́wọ́n bá jọ máṣá bá wa pọ́n ilé àmín àmín gbogbo àsìkò tẹ́ fílẹ̀ fún wa ọlọ́njọ́ máṣá bá wa fàlùbáríkà sí àsìkò yìí tẹ́ fílẹ̀ àní gba ìbéèrè kọ́kọ́ wọlé mọ́ tó bá tún di ní ọ̀la ṣéèkù wọ́n yìí wà pẹ̀lú wa títí dọ̀la ẹ̀yin tẹ́ ráyè pò wọlé tó bá ti lọ́la bóyá láàárọ̀ ó ń ṣàárọ̀ kùtùkùtù bóyá bí aago 11 títí di zuri láti gbà yẹn tabarẹ̀ tó kí zuri tán bóyá láti rọ̀lẹ́ títí di bí ọwọ́ alẹ́ àtàlẹ́ ó yìí tún lọ ní but àwọn ará Amẹ́ríkà inú ogun ọdún lálẹ́ pé àdéhùn inú àwọn dùn àwọn ni wọ́n lòrò ni àwọn náà lòrò ni wọ́n enjoy yẹ dáadáa tó alhamdulilayi adúpẹ́ fọlọ́run tó ṣe kó ẹ bá wa ṣàdúrà tó pé àbí bẹ́ẹ̀ ní. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله والسلام عليكم ورحمة الله وبركاته